kò lè sáwà. Àwa mọ̀ lóore o. Ọwọ́ tí ẹ fi ń ibi tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà, ibi tí ẹ ti ń rówó tẹ́ fi ń ṣe gbogbo ẹ̀ tẹ́ fi ń sọ́pọ́ọ̀tì ìjàǹgbara tí a gbé dání. A gbà ládùrá pé Ọba mi Èdùmàrè á máa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò síbẹ̀ o. Ẹ ní ná kan tán kémi tó wọlé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ọba mi Èdùmàrè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, ìní ní ọjọ́ àánú. Ẹ máa ráàánú gbà ni o ní gbogbo ibi tẹ́ bá ti ń dé. Ibi tẹ́ ti rówó tẹ́ fi ń sọ́pọ́ọ̀tì ìjàǹgbara, tẹ́ fi ń sọ́pọ́ọ̀tì Koiki Media. Mo gbà ládùrá pé Ọba mi á máa pèsè fún yín ni o. Ẹ bá wa tẹ share button ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Agbára àṣẹ Èdùà. Ẹ jọ̀ọ́, àwa tá wà lórí ètò a pọ̀ rárá. We are 17 number. Ẹ bá wa gbọ́ lé share button lẹ́ẹ̀kan sí. Ká tó wọnú agbami ètò lọ. Mo kí olùdásílẹ̀ ìkànnì Mr. Ọláyọmí Kóìkí tí a mọ̀ sí Koiki Media, the last man standing. The last man standing. Ẹ káalẹ́ sà. Ẹ kú afẹ́fẹ́ rẹ̀ Áfríkà. Ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí. Èmi á máa ní the last man standing tó ń wá kí ìran ẹ̀ kó bọ́ kúrò lóko ẹrú. Ẹ̀yin àgbàlagbà ẹ ní ọkùnrin tí ń sun rárá fọ́kùnrin ẹgbẹ́ ẹ̀, ẹ ní akọ iṣẹ́ ló ń ṣe. Bẹ́ẹ̀ ni Mr. Ọláyọmí Kóìkí kò easy kéèyàn tó lè fi ìyàwó àtọmọ kalẹ̀ sílùú UK, ìlú tí security ti wà, tí kì í ṣe pé ebi ló ń pa wọ́n. Wọ́n fi ibẹ̀ kalẹ̀, wọ́n fi ìyàwó àtọmọ wọ́n fi kalẹ̀. Wọ́n láwọn ń bọ̀ nílùú Nàìjíríà láti wá gba ìran wọn kúrò lóko ẹrú. Ẹ káalẹ́ sà. Ẹ ní jábọ̀ o, ẹ ní ṣílẹ̀ tẹ̀. Ẹ ní tẹ aṣọ àgbà mọ́lẹ̀ o. Ọmọ aráyé ò ní rí yín mú o. Bẹ́ẹ̀ ni ipá ayé ò ní ká yín, ipá ọ̀tá ò ní ká yín. Mo tara bẹ́ẹ̀, mo kí bàbá wa Adébánjí Akíntóyè Emeritus. A kí yín sà bàbá, ẹ kúkú lè dà, ẹ kú fọmọ ènìyàn ṣe. Bàbá tí ń fi ewú orí tí fi ń jà fún ìran ọmọ Yorùbá at the age of 90 years. Èmi á máa sọ wípé níbo ni bàbá tèmi wà nígbà tó wà láyé? Níbo ni bàbá ẹnì kọ̀ọ̀kan wa wà? Bàbá yìí wá jáde síta, bàbá yìí ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ewú orí. Pẹ̀lú ewú orí, bàbá yìí ò lè sun ilé tí wọ́n fún ara wọn kọ́ mọ́. Wọ́n lé bàbá sí ẹ̀yìn odi. Bàbá dẹ̀ ń sọ wípé àníṣe iṣẹ́ tí Awólọ́wọ̀ gbé fóun dání, àní àṣeyẹ lálákànṣe, àní àfi tóun bá ṣe àṣeyẹ sẹ́, kóun tó padà lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá ẹ ṣé gan ni. Ẹ kú àdúrótì ọmọ Yorùbá. Ẹ kúkú lè dà, ẹ kú fọmọ ènìyàn ṣe. Àní wá yín tì lásìkò kò yín, bàbá Akíntóyè. Àní wá yín tì. Ẹ̀yin lẹ máa kó wa délẹ̀ lérí o. Ẹ fi ọwọ́ yín méjèèjì báyìí, ẹ fi gba ẹ̀tọ́ yín. Ẹ fi gba ẹ̀tọ́ Yorùbá fún Yorùbá. A máa celebrate yín. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá máa péjọpọ̀, a jọ celebrate yín. Nítorí pé gbogbo yín tí bàbá Awólọ́wọ̀ gbéṣẹ́ lé lọ́wọ́, a rí pé ẹ̀yin nìkan lẹ gba ojú ọ̀nà tí bàbá Awólọ́wọ̀ ní kẹ́ tọ̀. Ẹ ṣé gan ni bàbá. Ẹ ní fojú sunkún ọmọ o. Ẹ ti dàgbà báyìí, àgbà yín kò ní di àgbà ìyà. À rí yín pẹ́pẹ́pẹ́pẹ́. Mo wá tara bẹ́ẹ̀.
mo kí olóyè owó baba Dami Ìgbòho Òòṣà, ẹ káalẹ́ sà. Èmi á máa ní májàsọ́lá, orúkọ tó yẹ ọmọ ènìyàn. Májàsọ́lá, májàsọ́lá wọn, ẹ káalẹ́ sà, ẹ kúkú lè dá. Ìjàngbara tẹ́ ń jà ẹ̀, mo gbà ládùúrà ẹ̀ pé ẹ̀ ní fọmọ já o, ẹ̀ ní fàyà já, bẹ́ẹ̀ ni ẹ máa kó wa délẹ̀ lérí agbára àṣẹ Èdùà. Àní wá yín tì o, ipá ọ̀tá ò ní ká yín o, ipá àwọn ẹni bí ò ní ká yín, agbára àṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa gbọ́ lé share button. Gẹ́gẹ́ bí a ti ń sọ, ọwọ́ tí ẹ fi ń tẹ share button ẹ̀ ní fi gbọ́mọ sí o, lágbára àṣẹ Èdùmàrè. A máa rí yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. A fẹ́ pé gbogbo àwọn olólùfẹ́ wa, a fẹ́ pè wá sí àkíyèsí kan, àkíyèsí tí a dẹ̀ fẹ́ pera wa sí ni wípé àkíyèsí yẹn ó bá ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà ní ilé, àwa ló bá wí. Ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà nílé, àwa ló bá wí. Báwo ló ṣe bá wa wí? Ìwọ tí o bá fẹ́ pààrọ̀ fóònù ẹ, a bẹ̀ ẹ́, a rọ̀ ẹ́, má ra use phone. Ẹ má jẹ́ ká ra use phone fún tí èèyàn kan ti ń lò tẹ́lẹ̀. Ẹ má jẹ́ ká bá wọn rà á mọ́ o, ó ti léwu ńsìnyí o. Ìkan lára ajìjàngbara ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ní ọjọ́ Friday tó lọ, tí ohun tí wọ́n dẹ̀ fi síta fún wa pé ká kìlọ̀ fún àwọn èèyàn wa, ó wà níbí tí a máa play ẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, nítorí pé ó ṣe pàtàkì láti pera wa sí àkíyèsí. Tá a bá rí nǹkan tó lè jẹ́ nǹkan ìpalára fún ọmọ Yorùbá, ká ké gbàjarè síta. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí bàbá náà fi sílé. Hello. Ẹ kú alẹ́ o, a kú iṣẹ́ ìní, a kú ọlá Jímọ̀ ìní. Ọlọ́run ọba kò ní sílẹ̀ láti mọ̀ fún wa o, Ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ láyé o. Mo kí gbogbo wa ní kíkí ti ọlá àti ti ọlà, èyí tó lóore jù pé orí ajẹ́njẹ́ tán Ọlọ́run ọba, àlàáfíà Ọlọ́run ọba kó máa bá gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ kí gbogbo wa ká múnú ẹ̀ ká fi ṣe ọgbọ́n, kí Ọlọ́run ọba kó má jẹ́ kí á jẹ̀yà oníyà, kó sì má jẹ́ ká bọ́ sọ́wọ́ lọ́wọ́. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi nírọ̀lẹ́ òní Friday, mo fẹ́ sẹ́ndì sí gbogbo èèyàn, kí ẹ̀yin tí ẹ bá jẹ́ ọlọ́gbọ́n èèyàn, kẹ́yin náà lè fi túbọ̀ kọ́ ọgbọ́n kún ọgbọ́n. Ní ìrọ̀lẹ́ òní, ní 3:45 dèdè agogo tó lù, that's 5 minutes to 4, mo múra láti lọ kírun asri lọ́wọ́, pé ìrun asri ti fẹ́ tó kí n lọ kírun, ní nọ́mbà tí mo fẹ́ pè wọlé, strange number ni, tí mi ṣe ẹ̀ ní lórí fóònù lára, kò sí, mi ò save ẹ̀, mi ò ní lára lórí fóònù. Ó wọlé, mo fẹ́ kí gbogbo wa kọ nọ́mbà náà sílẹ̀, torí pé nọ́mbà 419 ni. Kì wá sí 419 lásán o, kidnapper ni wọ́n, kidnapper ni wọ́n, tí wọ́n dẹ̀ ń ṣe bàbá ńlá jìbìtì. 07062297318, 07062297318.
62297318 nọ́mbà náà nìyẹn. Nọ́mbà yìí pè mí ní 3:55 5 minutes to 4. Ó pè mí lákọ̀ọ́kọ́ torí pé nọ́mbà tó yí mi ò bá ti stop mi ò kí ń tètè gbé, mi ò gbé. Ó pè mí lẹ́ẹ̀kejì mo wá gbé. Hello, èmi mo ṣe hello bí mo ṣe gbé. N tó máa kọ́kọ́ sọ ni pé mo ní káwọn àti gbówó yẹn pàdé mi. Mo ní owó wo? Mi ò ní business pẹ̀lú èèyàn kan, mi ò dé l'appointment pẹ̀lú èèyàn kan tó fẹ́ fi àpò àbí nǹkan kan gbówó wá. Mo kọ́ ti fún mọ létí, mo ní wrong number. Ó tún pè mí lẹ́ẹ̀kejì mi ò gbé. Ó pè mí tó bí 2 times mi ò gbé. Mo wá lọ sí mosque. So ìgbà tí mo rí pé pípé yìí pọ̀, wọ́n á fi fóònù mi sí silent. Mo ò fẹ́ kó disturb mi lórí irun. Bàtà wá kírun tán bíi 10 minutes after 4, mo fi fóònù mi sí silent gbogbo àtà ń kírun. Pàṣẹ wákùnrin tí mo ní kí n yọ fóònù mi, kí n yọ kó ní silent, kọ́ ìwà tún wọlé. Mo wá gbé. Kí ló ń disturb mi fún? Yíbo lẹni tí mo ń sọ, broken ló ń sọ. Kí ló ń disturb mi fún? Wrong number ló ń pè. Ó ní kò ń sọ wrong number. Wọ́n ti negotiate pẹ̀lú àwọn tó ní nọ́mbà ẹ̀ pé wọ́n kidnap àbúrò òun Solomon láti jọ Wednesday. Wọ́n lè sọ pé káwọn gbé owó wá. Owó yẹn làwọn fẹ́ wá gbé wá. Àwọn lè sọ̀rọ̀ láàárọ̀ pẹ̀lú nọ́mbà ẹ̀ pé so gbé torí náà nǹkan pé ó sì máa dì sí táwọn fẹ́ gbó wá. Kọ́ máa sọ pé kò ń ṣe nọ́mbà ẹ̀ pé wrong number ni. Pé irọ́ o, pé àwọn máa lọ track nọ́mbà ẹ̀ anything tó bá dẹ̀ máa ṣẹlẹ̀. Pé Solomon sáà ti wà ní àkàtà yín, tó bá yẹ kẹ́ ẹ pa whatever tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe, bóyá ẹ máa pa ni, bóyá ẹ máa jùnú ni, ṣùgbọ́n òun máa mọ̀ pé Ọlọ́run á mú kinní kan. Ó sáà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, mo ò sọ nǹkan kan, sáà jẹ́ kó sọ mind ẹ̀. Ó sọ̀rọ̀, ó ṣépè, ó ṣe gbogbo ẹ̀, ó dẹ̀ kọ́ ti fún. Meanwhile, èmi máa ń ṣe nǹkan kan, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo náà ní àríkọ́ṣe látara nǹkan bẹ́ẹ̀. Bóyá any voice call, ìbá ń jẹ́ prayer, bóyá pastor àbáfà ló ṣe prayer, ìbá ń jẹ́ àwọn nǹkan ìrírí ayé báyìí, lèmi bá láti rí voice call lẹ́ni platform or group tí n bá wà, tí n bá láti ní data màá gbọ́. So àwọn nǹkan yìí mo ti gbọ́ oríṣiríṣi àwọn jìbìtì báyìí lórí platform tí mo dẹ̀ ti rí pé nǹkan tó ń fẹ́ máa lò lélẹ̀. Wọ́n á pe àwọn ọ̀jọ̀gbọ́n, wọ́n á ṣàlàyé fún wọn nǹkan báyìí ní nǹkan tí nọ́mbà tó pè mí ní nǹkan tó sọ. Àwọn yẹn ní téèyàn bá dákẹ́ tààrẹ àbá dákẹ́ o. Kí n kọ́kọ́ lọ make report because ní Kétu á tó bí 2 or 3 months báyìí, obìnrin ló ṣẹlẹ̀ sí omi ní dárúkọ àdúgbò yẹn. Wọ́n gbé obìnrin ìdógùdù, wọ́n gbé wọn dé Ògùdù. Even ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìyá tí ò bá ìyá oníyà kọ́lọ́ má jẹ́ ká jẹ, wọ́n gbé ní ìdógùdù pẹ̀lú ọ̀rọ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Bó ṣe exactly bó ṣe rí náà ni ó rí. Wọ́n lo nọ́mbà ẹ̀, wọ́n fi lo àwọn 419 lo nọ́mbà ẹ̀. Wọ́n dẹ̀ padà track nọ́mbà ẹ̀, wọ́n dẹ̀ wá mú wọn sí ibi tó ti ń ta oúnjẹ. Wọ́n gbé o. Mo gbọ́rọ̀ yẹn, wọ́n á fi ṣe àríkọ́gbọ́n tó ṣẹlẹ̀ sí mi náà lénìí. Wọ́n á sọ fún àwọn àgbàlagbà àtàwọn ọ̀jọ̀gbọ́n. Wọ́n á sọ pé kí n má dákẹ́ o, kí n jẹ́ ká lọ sí station. Nígbà tá a dé station, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọlọ́pàá Mòwe pátápátá. Ó bẹ̀rẹ̀ látòrí DPO àti DCO àti gbogbo ọlọ́pàá tó wà Mòwe. Nígbà tá a débẹ̀, wọ́n ṣe dáadáa sí wa. Ọ̀dọ̀ DCO, ọ́fíìsì DCO ni mo lọ. Mo explain everything fún wọn. Wọ́n ní this case is terrible. Ìtàn ọkọ̀ wí nìyẹn. Ẹ̀rù tún bà mí. Lọ́ má jẹ́ kí n kó sí wàhálà. Wá níwẹ̀ kí la máa ṣe. Wọ́n ní kí n jẹ́ ká lọ sọ́dọ̀ DPO, kí DPO náà fi ti ara wọn gbọ́. Mo sì dọ̀dọ̀ DPO, a ṣàlàyé everything fún DPO. DPO ní ká lọ make a complaint lórí counter.
ká lọ make complain lórí counter bá a sọ wọn lọ sórí counter DPO kan pè mí padà ni wọn ní kí n wá wọn á dọ̀dọ̀ wọn wọn á ní ṣé èmi ni mo ra fóònù inú tuntun eléyìí tún járe kọ́gbọ́n fèmí àti yín ẹ má jẹ́ ara fóònù àlòkù fóònù tuntun ní kẹ́ ẹ jẹ́ ká máa ra fóònù àlòkù ó máa ń kó báyàn mo lémi ni mo rà á wọn ní kí n produce receipt àti carton tí mo fi rà á mo produce ẹ̀ fún wọn wọn ní sẹ́mi mo ní láì sẹ́mi mo register mo ní bẹ́ẹ̀ ni 2002 ni mo ra láì mi ni mo dẹ̀ register wọn ní òkè kí n pe nọ́mbà yẹn kí n tó lọ make report lórí counter wọn á pe láì yẹn bí mo ṣe pé wọn ní kí n fi sí speaker mo wá fi sí speaker bó ṣe ríǹgì báyìí lólórí burúkú ìgbé nítorí ni wípé is he kidnapper please where are you now DPO kan jà fún yẹn gbà lọ́mìn ni wọ́n bá introduce ara wọn pé àwọn ní DPO police station Mòwe kidnapper tẹ ló gbé Solomon yín òun ló ti fẹ́ sáré rìn wá o ó ti wà ní detention náà wọn o ẹ kó evidence àtàwọn everything wa kẹ máa bọ̀ ní Mòwe police station nítorí fún DPO ni pé sorry ma this is business ọkọ̀ kọ́ ti fóònù ẹ̀ẹ̀mejì ló sọ gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ bá bú sẹ́rìn wàláì tàláì mo fẹ́ máa tọ̀ sára àwa pe nọ́mbà yẹn títí kò gbé mo dúpẹ́ lọ́wọ́ DPO Mòwe àti DCO àti gbogbo ọlọ́pàá Mòwe pẹ̀lú gbogbo ọlọ́pàá Nàìjíríà pátápátá tẹ́ ń ṣe dáadáa irinṣẹ́ yín kò ní dojú ìjà kọ yín o agbára Ọlọ́run gbogbo bí ẹ bá dé ojú rere àánú Ọlọ́run bá lẹ́ẹ̀ máa bá pàdé o ààbò Ọlọ́run ọba ọmọ bá wà lórí yín o wọn àgbà kọ́bọ̀ lọ́wọ́ mi o even èmi ṣe tún ní kí n ṣe dátà no kí n máa lọ pé àwọn kan fẹ́ kí gbogbo àwọn aráàlú kọ́kọ́ mọ nǹkan mẹ́ta mo ní kí ni mà wọ́n ní ẹ má ra fóònù àlòkù àkóbá ni tó yẹ pé fóònù àlòkù ni mo ní mo rà àwọn òsì ẹ̀ ní jẹ́ kí n pe man tí mo pè é àwọn àti mi má lé ní straight investigation bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì láì tá a bá rí iye ọ̀tọ́ mọ wa bí èèyàn kan bá mú wá fún wa bóyá o ní problem pẹ̀lú láì yẹn bóyá o ti register láì wọ́n wá block ẹ wá sáré ní láì kan èèyàn kan fún ẹgbẹ́ kò lò wàhálà ni. ẹ pé láì nílò múlẹ̀ ẹ jẹ́ kí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó pé sọ́wọ́ wa a ní fọjọ́ ọlọ́jọ́ lọ o lẹ́yìn yẹn náà wọ́n á fi ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ń jẹta fún mi nítorí mo ṣe. ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ ni a ti gbọ́ pàápàá jùlọ àwa tó wà nílé àwa tá wà nílé àwa lọ̀rọ̀ yìí bá wí ẹ má jẹ́ ká ra fóònù àlòkù bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká ra fóònù àlòkù use phone ẹ já wà careful àní jẹ ìyà oníyà o ẹ rí i pé bàbá yìí sọ wípé àwọn ti jẹ ìyà oníyà wọn ò dẹ̀ tí ì jẹ kán sì máa dúpẹ́ lọ́wọ́ orí wọn ẹlẹ́dàá wọn ni wípé ó fún wọn ní ọgbọ́n tí wọ́n lò ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí a sọ pé ètò tí alẹ́ ni wípé a kì í kí alábọ̀ iṣẹ́ pé kó kú iṣẹ́ o gbogbo ọmọ Yorùbá ẹ já forí ti ìrìn àjò yìí dópin ẹ já forí tì í dópin nígbà tí irú àwa yìí bá ń sọ wípé ó sún wa kí ni bàbá Akíntóyè kí lẹ ń wá kí bàbá Akíntóyè sọ bàbá tí ò lè gbé nínú ilé tí wọ́n kọ́ mọ́ tí wọ́n ti lé sí ẹ̀yìn odi kí lẹ ń wá kí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ ẹ má jẹ́ kó sún wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ kó sún wa ìdí nìyí
ètè àwọn ará bí ẹ má jẹ́ kó mú wa, àṣàsí wọn ẹ má jẹ́ kó ràn wá, ẹ bá wa share ètò. According to this video that is on this display, I just want everybody in the house to know something. All these disguise that they are disguising in the House of Representatives, I just want you all to be aware that they are all saying this so that we, the government by the people and for the people, might see that somehow they are caring for us. I want you to know that this is a deceive. They are just disguising. These guys are disguising as if they care for us. They don't care for us. They don't care. Please, they don't care. Because if you look at the background, they are not many. They are just few. They just gather themselves. They are just disguising for people to know that at least they are caring. All what they are saying is just for themselves, please. Because I came to know about this. I have an uncle that is also among them. I have an uncle that is also among these people, and he told me the way they are doing it. So please, we should not fall for this trap they are setting, as if they are caring for us. They don't care. We pioneers should know what we are doing, and we should get ourselves prepared, both physically and spiritual. We should prepare. Please, we should not put Bible on head and be doing Christianity up and down. Those that did Christianity in Benue, they were all cleared away. We should not do Christianity. Everybody should go and prepare. Physically and spiritually, we should go and prepare. Please, please, I'm pleading, we should go and prepare. Because as out of yesterday, I heard an information. One of my friend, his uncle is a tanker trailer. He's a tanker driver. He was driving down towards Okene side. What he told his brother was, hello, war has not yet finished. Because the Omar bombers that they were going, there were more than 70 pieces of these cars that they were going, and they were all loaded with Fulanis, heading to the Yoruba sites. Please and please, this information is real. He made a video coverage of it. Please and please, we should be very, very careful. Please, please, we should prepare. We should prepare. We should pack aside Christian. We should go and prepare spiritual. Anybody that knows how to go and prepare spiritual, to go and prepare spiritual. What is coming is bigger than us. These people they are not for religion. They are not for religion. They are here to claim the land. They are killing both the Muslims and the Christians. We should prepare. And the Lord will be with us. Ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá. Àmọ́ kí gbogbo ilé o. Ó jẹ́ kí gbogbo ẹ̀yin àgbààgbà. Bàbá wa Pòfẹ́sọ̀ Banji Akíntóyè, ẹ kú iṣẹ́ o. Mo kí olóyè Ìgbòho, mo kí Kóìkí, mo dẹ̀ kí bàbá Gani Alágbàlá, mo kí màmá Kẹ́ntì Òsìkí Àdùbí, mo kí gbogbo ẹ̀yin olóyè, princess, everybody, both home and abroad, ẹ kú iṣẹ́ takuntakun, a ó jọ délẹ̀ lè rí o. Mo kàn gbọ́wọ́ lé àtẹ̀jíṣẹ́ yìí fún àkíyèsí ni pé kí àwọn èèyàn kan lè ra opportunity àti listen sí mẹ́sẹ̀gì. Ẹ má bínú, mi ò nílò àti I'm an apostle, so ọmọ Yorùbá ni mí, so mi ò fẹ́ dárúkọ mi. Àwọn tó bá mọ̀ ẹ kọ́ ti mọ ẹni tó ń sọ̀rọ̀, tá a bá dẹ̀ mọ̀ ẹ má bínú. Díẹ̀ lára nǹkan tí Ọlọ́run fi hàn mí ni mo kàn fẹ́ sọ fún ìkíyèsára àwa kọ̀ọ̀kan nínú platform. Mo dẹ̀ sorry, I will not be able to reveal many things because if I have to say some things, ó yẹ kó jẹ́ direct to some top leaders so that wọ́n á lè lò gẹ́gẹ́ bí ara ohun ìkíyèsára, bẹ̀dẹ̀ lè kan everybody. Òun ni mo ṣe ṣe sínú Ìfẹ́ ló dùn lápapọ̀ báyìí. So ẹ jọ̀ọ́, a mú mi rí pé àwọn tí à ń bá jà wọ̀nyí, torí táwọn ò bá bá wọn jà, tá bá rò pé àbá Fúlàní jà wọ́n ń bá wa jà, tá bá rò pé àbá ọmọ Yorùbá kan jà wọ́n ń bá wa jà, tá bá dẹ̀ rò pé àbá ọmọ Yíbò jà ọmọ Yíbò ń bá wa jà o. So wọ́n múra ju báwa ṣe lérò lọ. So a kàn mú mi rí wípé àwọn pípò yìí gbé bọ̀yẹ́ ṣáà jẹ́ ká gbàdúrà ṣá kí wọ́n má ṣíwájú wa bẹ̀rẹ̀ nǹkan tá expect.
mo dẹ̀ wá rí wípé àwọn pípù yìí wọ́n so ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ nǹkan ìbọn sára, ẹ jẹ kinní kan sára, ẹ mọ̀ tó ti gbójúlé pé òkè ìbọn náà máa fẹ́ fi wá dojú kọ̀yàn kankan báyìí. Àwọn pípù yìí wọn gbójúlé ìbọn, ti wò pé òkè àwọn ọgbọ́n ti ṣoògùn ìbọn sára àbí. So therefore I see those people fighting us, mo rí pé wọ́n ń dojú kọ àwọn ènìyàn pẹ̀lú sword, ẹni tó má dá including Igbos. So both Igbo and Yorùbá náà mi ń fèsì, àwọn Igbo mi dẹ̀ ń fèsì Yorùbá. But mo rí pé wọ́n gbébọn kọ́rùn bọ̀ wọ́n mú àdá lọ́wọ́. So ṣe mọ̀ nígbà téèyàn bíi mẹ́rin mẹ́ta bá bu ẹnìkan pẹ̀lú àdá àbí pẹ̀lú sword, ọgbọ́n wo ló fẹ́ dá sí? So mo kàn fẹ́ kí gbogbo ọmọ Yorùbá tá a bá rìn ní sísè ká máa ṣọ́ra, but kíní yẹn break out unexpectedly. It's like kéèyàn wò pé mo ṣe fẹ́ pùtẹ̀. So kí wọ́n má lọ bẹ̀rẹ̀ wàhálà síwájú àkókò tí àwa ní lọ́kàn. So mo kàn fẹ́ kí everybody máa rìn kó dẹ̀ máa fúnra. So kí àwa tá a bá dẹ̀ jẹ́ pastors, let us be praying so that gbogbo èrò wọn kí Ọlọ́run kó sọ dasán. Mo dẹ̀ fẹ́ kí àwọn ọkùnrin náà tá a bá ẹ jẹ́ kí á mọ bí a ṣe máa protect family wa. Along the line mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò láṣọ lára mọ́, ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀? So ọmọ wa ò ní bá rìn, ìyàwó wa ò ní bá rìn, àwa náà dẹ̀ ní bá rìn. Not to panic anything, but just for everybody to be careful. Kí Ọlọ́run kó sọ ìmọ̀ wọn di asán. Kí ogun wọn mọ́ dìde síwájú àkókò wa. Lóòótọ́ Yorùbá is going to have a liberation. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. Ẹnikẹ́ni tó bá ní kó má dúró, á dúró lẹ́yìn ẹ̀. Gbogbo àwọn wọ̀nyí tó bá sọ pé àwọn ò fẹ́ orílẹ̀-èdè Yorùbá, pé àwọn fẹ́ fi wá sínú ogun, àwọn máa bá lọ lágbára Ọlọ́run. Bọ̀ sẹ́yìn pé tógun bá break out láì expect ẹniyẹn ò tí ì gbáradì tán. Sẹ́yìn pé ó sì máa sáré jẹ̀nàjẹ̀nà díẹ̀. So I see men running lórí tí táwọn èèyàn sáré ó dé bá anybody lójijì. So ẹ jẹ́ ká ohun tí mo kàn sórí ẹ̀ sọ̀rọ̀, ẹ jẹ́ ká prepare, ẹ jẹ́ ká múra. So ọ̀nà àbáyọ wà dáadáa, Ọlọ́run ti fún wa náà ọ̀nà àbáyọ, Ọlọ́run dẹ̀ ti fún wa ní ìṣẹ́gun. So ẹ jẹ́ ká fọkàn balẹ̀, but just let's prepare. So anybody wa ká má dẹ̀ fi nǹkan falẹ̀. Kinní kan wọ́n ní ká jáde ká máa ṣe rally iwájú ilé wa, wọ́n ní ká jáde ká ṣe ní street ẹni whatsoever tán bá ti sọ gẹ́gẹ́ bí olórí, ẹ jẹ́ ká comply, ẹ jẹ́ ká follow so that gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn bàbá wọ̀nyí àmọ́ Ọlọ́run fún wọn ní order. So ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ ń béèrè many things náà lọ́wọ́ alálẹ̀ tí wọ́n ń ṣèwádìí. So báwa náà dẹ̀ ṣe ń ṣèwádìí, bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀tá náà ń ṣèwádìí. Wọ́n dẹ̀ ń sa oríṣiríṣi iṣẹ́. So àwa ni ká wá kíyèsára kí iṣẹ́ wọn kó má máa ṣiṣẹ́ lára wa. So ẹjọ́ la máa tò àbí ká wà rẹ̀ ká rẹ̀pẹ̀ sí pé wọn ṣe nǹkan tí mo fẹ́. Èrò Ọlọ́run yàtọ̀ sí tiwa o. Ọlọ́run dẹ̀ ń fi àṣírí hàn àwọn èèyàn tiẹ̀, but gbogbo àṣírí kọ́ léèyàn lè gbé wá síta. So but as time goes on, èmi gbàgbọ́ pé tí a bá bẹ̀rẹ̀ tí ó di pé a ti jáde tán pátápátá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àlùwà lè máa jáde sọ gẹ́gẹ́ bí guideline fún àwọn ènìyàn pé ohun tọ́lọ́run tó sọ rèé, ohun tọ́lọ́run tó sọ rèé o. Ẹ̀rìn báyìí, ijó ní kẹ́ jó, ayọ̀ ní kẹ́ yọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run ìṣẹ́gun ní tiwa. Yóò dára fún wa. Mo kí everybody o. God bless you. Kánú ọmọ Akálà wá lọ ilé ẹjọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi, èmi ọmọ yín náà ni o, ìfẹ́ ló dùn àpapọ̀, ẹgbẹ́ ọmọ Yorùbá. Mo kí yín o, mo bẹ̀rẹ̀ kíkí mi láti ọ̀dọ̀ bàbá Professor Banji Akintoye, àwọn dádì nìyẹn. Mo á kí Chief Sunday Igboho, mo á fi àwọn olórí méjèèjì, mo fi kí gbogbo wa pátápátá o, ibikíbi tá a bá wà o. Ọ̀sẹ̀ yìí á kúkú dára, lásán wa ilẹ̀ Yorùbá tá ń béèrè fún, tá a fẹ́ gbà yẹn, tá a dẹ̀ máa gbà yẹn láìpẹ́ yìí, á kúkú máa ṣe rere níbẹ̀. Agbára Olódùà, lágbára àwọn tó so ilẹ̀ Yorùbá ró. Mo kí yín o lénìí, ẹ jọ̀ọ́ mo kàn tún ní ká sáré gbéra wa débẹ̀ náà ni, nípa ìdí tí a fi gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa ní kíákíá. Ṣẹ̀dẹ̀ mọ̀ wípé wọ́n ò bá mọ ibi tó ń bọ̀, téèyàn ò bá ní sí ibi tó ń bọ̀, ó lè má really mọ ibi tó ń lọ as per say. Mo kàn ń rò ní lóríṣiríṣi pé kí ló lè máa ṣẹlẹ̀ gan, kí ló lè fà gan. Nígbà tí mo kó gbogbo points sórí table tí mo ń wò
juxtaposed to one another. Wọ́n fi lè ṣẹ́gbẹ̀lé pé a ní ká gba ilẹ̀ wa, a ní ká gba orílẹ̀-èdè wa, ká dá dúró gẹ́gẹ́ bí people of the same culture, of the same value system. Àwọn kan tẹ́ bent on pé kíní iṣẹ́ kò ní ṣe é ṣe ni. Kí ló lè máa ṣẹlẹ̀ gan? What are the gains? Kí ni nǹkan tá fẹ́ gbà ń bẹ́? Mo ṣáà ń rò lóríṣiríṣi. Mo ṣáà come up with some things that I will want us to discuss. Ẹ jọ̀ọ́ mo dẹ̀ tún fẹ́ fi caveat kan sí pé, whatever I want to say today is from my own personal experiences in life and, little knowledge. There are people tó ń jẹ́ àwọn ọmọ Yorùbá gan tó jẹ́ pé they have wider knowledge. They are even professionals in things like this. They are better, analysts. But, Ọlọ́run ò fi sí wọn lọ́kàn láti sọ àbí láti ṣe síta. Ṣùgbọ́n àwa kọ̀ọ̀kan náà tọ́lọ́run bá jíjà báyìí, àwa náà la máa sọ. Ẹ jọ̀ọ́ tí n bá sọ tó bá ṣe rí, àwọn bá ọgbọ́n tí náà ẹ̀yin náà fi kún so that kí gbogbo aṣá lè arrive síbì kan. Ká ṣá lè mọ̀ pé we indeed have a problem and we must have, find a solution, to be able to solve our problem. Ashigan, my list or my comments or my analysis, they are not total, they are not final, they are not exhaustive. Now, notice ní ìlú America, I've always been telling you pé America is a very funny country. Ó dẹ̀ yàtọ̀ sí gbogbo orílẹ̀-èdè tó kù, ìlú tó wà ní àgbáyé. Ìdí ni wípé kò sí ẹni náà, kò sí race náà tí Ọlọ́run dá ní àgbáyé tí ò sí l'America. Ẹ lè má rí nílùú mi o. You might go to Russia, you might not say it. You might go to different, countries in Europe. Ẹ lè má rí, ṣùgbọ́n l'America kò sí country náà. Àti North Korean ó wà l'America, àti Russian àti Chinese ó àti dúdú funfun kò sí ní blue indigo gbogbo ẹ̀ ló wà l'America. And we meet these people, we relate with them, we interact with them. Ó jẹ́ ká tiẹ̀ ráyè láti ẹ̀ ti gauge, irú ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti ẹ̀yà tí Ọlọ́run dá sí àgbáyé. So with my experiences, mo fi fẹ́ sọ àwọn nǹkan kan tí mo fẹ́ sọ yìí. Mo mọ̀ pé ẹ̀yin náà, your experiences in life àtàwọn tẹ́ ti meet, ẹ̀yin náà máa fi ti yín kú so that ẹ máa fi ráyè get nǹkan tí mo ń sọ. Ẹ jẹ́ ká ra máa gbéra débẹ̀ díẹ̀díẹ̀. Now, nǹkan tí mo kọ́kọ́ máa ń rò ní wípé mo ń try láti ronú pé how does a black man thinks? Because my experience, I schooled here, I went to school here, at master's level. New school here, we met a lot of people, the Indians, the Chinese, the Koreans, the Europeans, and black people like me from different countries. We met, we interact, we did assignments together, we did projects together. And ó dẹ̀ jẹ́ kí n ní feelings pé bí ìlú kọ̀ọ̀kan àbí bẹ́yẹn kọ̀ọ̀kan ṣe rí, and through experiences of work and stuff like that. So nǹkan tí mo kàn wá rí ni wípé ìrònú èèyàn dúdú ó yàtọ̀ bákanbákan. Mo dẹ̀ ti ń wò pé kí ló lè fà, kí ló lè ṣẹlẹ̀. Wá rí i pé problem wa pọ̀ gan. Part of it is slavery. Mo dẹ̀ tún wá wò náà wípé a lè totally sọ wípé slavery ni because kò ń ṣe black nìkan náà kò ní slavery o. Àwọn máwọn míì náà ní slavery o. Some European countries, some Asian countries, wọ́n kó àwọn náà ní slavery. Even some American countries near us, wọ́n máa àwọn náà ní, nígbà slavery wọ́n kó àwọn náà lẹ́rú. Wọ́n kó wọn lẹ́rú, but so majority of other people, they have gotten over their slavery trauma. Ó dàbí pé Africa, ó dàbí pé kéèsì tiwa ó tún worse sí ni. In fact, a tiẹ̀ ṣì wà nínú oko ẹrú yẹn gan tó dẹ̀ lágbára gan. So wá jẹ́ kí n mọ̀ wípé ọ̀rọ̀ wa dàbí ẹni tí ó mutí yó ni, tó mutí yó tó dẹ̀ mú ìyàwó níbọ̀ ẹ̀, tó rí ìyàwó níbọ̀ ẹ̀ tó ń bọ̀, tó sáré sí tó gba nídìí. Wọ́n wá ní ẹ fi bàbá Kàfáyà lẹ̀ o, bó ṣe máa ń ṣe ó ti mutí yó ló fà o. No, ẹ má fi bàbá Kàfáyà lẹ̀. Bàbá Kàfáyà ó mutí yó lóòótọ́ ṣùgbọ́n nǹkan tó wà lọ́kàn ẹ̀ ló fẹ́ ṣe. Nǹkan tó wà lọ́kàn ó kàn mú tí yẹn ni kíkiní ẹ̀ lè jíjẹ́ kó lè nǹkan tó wà lọ́kàn nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Because tó bá mu tí yó kí ló dé tí ò lọ gbọ́mọ tiẹ̀ nídìí àbí kó gbáyàwó ẹ̀ nídìí. Tó wà lọ́kàn ẹ̀ ni bọ́rọ̀ wa sì jẹ́ gan nìyẹn. Even kí òyìnbó tó dé kẹ́tì ẹ̀ tó wọlé wa kan tó kó wa lẹ́rú, àwa gan máa ń bára wa jà,
a máa ń kóra wa lẹ́rú, we do a whole sort of things to ourselves. Nígbà tí òyìnbó wá dé wọ́n wá kọ́ wa síra wa lóríṣiríṣi, ó wá di pé àrà ran bọ́ǹbù lọ́wọ́. So I've been thinking, what is the rationale behind the thinking of a black man? Ṣe rí ní ìlú yìí, nílùú Amẹ́ríkà ẹ̀, tó bá ní nǹkan kan tó fẹ́ ṣe àbí tó fẹ́ gbaṣẹ́ kan tán ní láti ṣe interview fún ẹ, àbò ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì, kó jẹ́ ìwé ló fẹ́ ṣe, kó jẹ́ kan, ó máa ń wà lára àdúrà gan pé Ọlọ́run má jẹ́ kán gbé dúdú tì mí o, torí tán bá gbé dúdú tì ẹ̀, òun gan ló máa ṣí ẹ̀ pa. Question tí ò yẹ kó béèrè lọ́wọ́ ẹ̀ gan á béèrè, á fẹ́ fìtínú tí ayé ẹ̀ ni. In fact, if you have anything to do with the government, even here in America, tó bá rí èèyàn funfun, aláwọ̀ funfun gan, pure European, ó máa pí ẹ because kò ní stress yẹ, kò ní fún ẹ ní problem. Tó bá ṣe interview, tó bá big job interview, tó ń ṣe àwọn big job interview, tó bá jẹ́yàn funfun ni, kò ní lákàlákà ẹ̀ dáadáa. Wàá rí i pé wé ẹ ó sì smooth díẹ̀ ju kó jẹ́yàn dúdú bíi tiẹ̀ lọ. Wọ́n rántí story kan tí bọ̀bọ̀ kan sọ fún wa. That guy is a Yoruba boy o. He's not even up. I'm not sure the guy is even up to 40. So wọ́n mú wá sí Amẹ́ríkà, ẹnu ara ẹ̀ náà ló kúkú fi sọ, wọ́n mú wá sí Amẹ́ríkà ni ìgbà tó wà kékeré. So somehow ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Homeland Security. So ló wá fẹnu ara ẹ̀ sọ, àkàngbé wá ni nínú pé immigration officer ni pé kó kàn wá kó àwọn èèyàn ní nǹkan kan, ló bá sọ story kan. Ó dẹ̀ ń sọ, inú ẹ̀ dẹ̀ ń dùn. Mo dẹ̀ ń wò pé ìwọ ọbọ yìí kí ló sọ. Ó ní pé there was a case about a couple tí wọ́n relocate, so wọ́n á ń ṣèwé lọ́wọ́. Ó ní sóun ló ń wà ní ìjáde kéèsì wọn, ó lóun ti wá gẹ́ẹ̀tì kéèsì yẹn pé àwọn pípì wọn ń parọ́ ni. Ṣé ẹ mọ̀ yín pé dúdú sí dúdú ẹ̀ mọ̀ pa àmọ̀ wa ara wa ṣé ti yé yín? Irọ́ tó máa pa òyìnbó tó máa wò pé yeah it's true. Ọgbà black ẹgbẹ́ ló máa sọ pé kí ni true, àbí ó ṣeré ni ó rò pé mi mọ̀ ni. Nígbà lẹ́rú mi bá sọ pé Boko Haram ló lóun kúrò ní Nàìjíríà, tán níbo ló ń gbé, tó ní Ìbàdàn ni Boko Haram ni. Òyìnbó kò sí nǹkan tó kàn òyìnbó ní òótọ́ ni Boko Haram wà Nàìjíríà lóòótọ́. Yorùbá ẹgbẹ́ ẹ ló máa sọ pé àbò ṣeré Boko Haram wèrè. Ibo ni wọ́n ń gbé Ìbàdàn tí Boko Haram ti ń lé ẹ? Ló máa tú ẹ fún. Now back to what I was saying. So he was just talking. Pé so the couple pé wọ́n parọ́ ni, to obtain immigration status, pé wọ́n parọ́ ni kàkà pé olóòdẹ ti ṣe ogun investigation, pé olóòdẹ ti parí everything, pé they have to be deported back to Nigeria. Ó ní ìgbà tó ń wá parí gbogbo investigation tó ti ṣe ogun ẹ̀, ó lóun wá lọ fún supervisor òun tó jóyìnbó, ẹnu ara ẹ̀ ló kúkú fi sọ tó jóyìnbó, òun dẹ̀ lọ gbé fáìn yẹn fún, lọ gbé dọ́kúmẹ́ǹtì yẹn fún pẹ́ṣọ. Irọ́ ni àwọn pípọ̀ yìí ń pa o, they have to be deported bla 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 kìnìkan kìnìkan. Ó ní bó ṣe gbé fún olóyìnbó ẹ̀ dẹ̀ wò ó sọ pé ó wá dárúkọ ẹ̀, ó pè lórúkọ ẹ̀, ó ní are you sure? Ọlọ́run sọ pé kò wo gbogbo evidence rẹ̀ kìnìkan even gan as at this time wọ́n sì lọ́ba irọ́ ni kìnìkan. Ló wá sọ pé well, the final decision lies on you. You can do whatever you want to do, but don't you think it will be bad for their kids? Don't you think those kids, if they go back to Nigeria, don't you think it's going to affect them? Don't you think the insecurity in Nigeria is going to affect them? Don't you think because of their kids? Don't you think, you should reconsider it? Well, the decision lies on you, but I'm just thinking, because this family, they have kids. So if they go back to Nigeria, what is going to happen to them? I don't know, but I'm just saying. Onígbà tó sọ kìíní yẹn, because bó ṣe gbé fún supervisor yẹn kí yẹn kan sáyẹ̀nsì ó ti tán nìyẹn, àwọn yẹn kó tí wọ́n nìyẹn. Ó ní bó ṣe sọ kìíní yẹn wá sọ́kàn lóòótọ́ pé ó lóun á mú fáìn yẹn, ó lóun á lọ túnṣe, lóun á gbé padà wá. Ìgbà tó wọ́n á gbé padà wá pé wọ́n sì lè appeal, wọ́n sì lè ṣe báyìí. Ó nígbà yẹn lòun fún ẹ̀ tó wá sáìn. Ó sọ̀rọ̀ yẹn mọ́ òun. Òyìnbó nìyẹn o. Òun ló ń sọ fún èèyàn tiwa. Yorùbá ni bọ̀bọ̀ yẹn o, Yorùbá ló ń sọ fún un pé nígbà tó ní kán dá wọn púpù tó ní kán dá wọn padà, ò dẹ̀ rọjọ́ ọ̀la mú wọn. Àwọn ọmọ tẹ́ ti wọ́n bí tẹ́ ti ń lọ sí skul. Mo kàn ń try láti sọ, mo sọ eléyìí kẹ́ lè mọ̀ ìwà wa síra wa. Meanwhile, individually, one on one,
ẹlòmíì máa ń sọ náà àwọn Yorùbá wò dá àwọn èèyàn wò dá àwọn kìnnìkan wẹ́ ní gbogbo àgbáyé kò síbi téèyàn ti dá náà tán àwọn èèyàn náà dá àwọn òyìnbó náà burú síra wọn àwọn Mexicans àwọn náà burú síra Indians àwọn náà burú síra wọn bó ṣe burú síra wọn káàkiri nìyẹn but in the collective nǹkan tí mo kàn notice ni wípé àwa èèyàn wa ní dúdú are ready láti tú ara wa under the bus whereas other people wọn lè ní issue within themselves but tó bá dé tí òyìnbó tó bá rí ìwọ dúdú àti èèyàn tó jẹ́ òyìnbó I rather favour òyìnbó ẹni than kó favour wọ so when it comes to inter-races wọ́n prefer ara wọn síra wa kò dẹ̀ wá wò ní gbogbo àgbáyé èèyàn dúdú ni ó ń jẹ́ káàkiri má gọ̀ọ́ra o èèyàn dúdú ló ń jẹ́ káàkiri in fact ìjẹ́ ìjẹ́ tó mọ̀ pé àwa ta tún jẹ́ dúdú tá a fọwọ́ ara wa tá a fi gun plane wa tá a wá ṣerú nílùú òyìnbó àwọn tó tún wà níbi tó jẹ́ pé àwọn bàbá wa náà táwọn lẹ́rú táwọn ti dé bí ṣáájú wa àwọn èèyàn tún máa kí fún wa àwọn èèyàn tẹ̀ tún wá rètí wa yàtọ̀ tó o bá lọ ṣiṣẹ́ tí ó yí tí èèyàn dúdú tó dá máa ń pè lákàtà bíi tó bá jẹ́ pọ̀ lọ́gà àbí kìnnìkan àbí kó méjì àbí kíkọ́ dígẹ̀ ó máa frustrate láyé yìí o oh my God a frustrate láyé ẹ̀ we hate ourselves for no reasons tó o bá lọ rí tí o ti ẹ̀rẹ́dẹ̀ wá burú jù tó o bá lọ rí àwọn ọmọ bí àwọn ọmọ Congo àwọn ọmọ bíi Cameroon àwọn those ones àwọn èèyàn bá wọn jà sí top jobs o they don't do all this IT job they don't do professional jobs but tó bá jẹ́ àwọn iṣẹ́ base job bí àwọn iṣẹ́ warehouse àwọn iṣẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn iṣẹ́ production tó ṣáà ti wà ọmọ tí wọ́n bá lè jẹ ọ̀gá lórí ẹ̀ lásán wọ́n á fọ́ṣẹ́ tìlẹ̀ ayé ẹ̀ wọ́n máa dúró sọ fún ẹ báyìí nǹkan tó lè ṣe fún tí wọ́n lè ṣe fún aláwọ̀ mi wọ́n á ṣe fún ẹ wọ́n á ṣàfẹ́ ṣó pé tó bá ti mọ̀ pé Nàìjíríà táwọn ṣe mọ̀ pé mo lè sọ pé tó bá sọ Nàìjíríà má gọ̀rẹ́ Yorùbá ni o àbí Ìgbò àbáwọn sàṣà àwọn Niger Delta àgọ̀rẹ́ o wọ́n bá sọ Nàìjíríà ní abroad má gọ̀rẹ́ o kò sí Fúlàní bẹ́ẹ̀ o àwọn èèyàn rẹ o àwọn ẹgbẹ́ lé gbogbo yín kó Nàìjíríà nìyẹn káwọn wá gbàbẹ̀ torí nǹkan tó ń fẹ́ nìyẹn so má gọ̀rẹ́ o so tó bá ti mọ̀ pé Nàìjíríà yẹn inú àkàndínlẹ̀ máa bí wọn ni because they see you as a threat wá wò bí dúdú ṣe ń jìyà káàkiri àgbáyé ìjẹ́ ìmọ̀ ìpè dàrá Black Indians èmi náà mọ̀ nígbà tí mo wà ní school àwọn India náà kúkú fẹ́ràn ara wọn sọ fún mi àwọn kan wà ní sáìdọ̀dọ̀ tó jẹ́ Black India bá ṣe jẹ́ Black Indians yẹn wọ́n fìyà jẹ wọn bẹ́ẹ̀ because ní India ìwọ tó bá jẹ́yàn gidi náà ní India tó bá ti jẹ́ táwọn náà máa fẹ́ ṣe engineering medicine kankan bẹ́ẹ̀ yẹn so àwọn táwọn bá lọ ṣe irú kọ́sì bẹ́ẹ̀ yẹn táwọn bá rí dìkìní wọn gọ́ọ̀mẹ̀ntì India yẹn ó dẹ̀ mọ̀ frustrate àwọn Black yẹn àwọn engineering yẹn wọ́n jẹ́ káwọn ṣe wọ́n jẹ́ yàn bẹ́ẹ̀ ni wọ́n sọ fún bẹ́ẹ̀ do you know that are even Black Mexicans wọ́n ti Black tó ti gbórí díẹ̀ òun ni Brazil ìdí tó dẹ̀ fi gbórí díẹ̀ ni pé ajẹ́ wípé ẹni tó ń gbé lọ bẹ̀ báyọ̀ lórí wọn gbà yẹn ni àwọn foundation tó lé irú èèyàn ìdáwó lọ́wọ́ lẹ́ni àwọn foundation tó lé àwọn tó wà náà ń follow ni àwọn sì ní strong kínní ní Brazil the Yoruba people the Yoruba descendants in Brazil they are doing fantastically well àwọn yẹn nìkan ni gbogbo àwọn yòókù ní gbogbo country mi yòókù tán wà they are not doing great at all in fact tẹ́ bá dẹ̀ tún wá rí country tó jẹ́ pé dúdú ló pọ̀ ń bẹ ǹjẹ́ yìí ń jẹ́ mọ̀ pé àwọn countries kan wà tó súnmọ́ America bí àwọn bíi Cuba nǹkan kan bẹ́ẹ̀ tó súnmọ́ America gangan o tó jẹ́ wípé all what they just need is rule of law and order don't even ṣètò ìjọba kankan tó jẹ́ wípé dúdú dominated place ni àwọn country yẹn in fact African countries mi gan ó better jù wọn lọ they are so worst kí ni factor tó wà ń bẹ leadership dúdú so leadership ẹnìkan ti sọ nínú gbòòfò yìí tó sọ pé àwọn gbogbo state mi wọn ṣe rally tí bàbá sọ Ògùn state nìkan ló ṣe rally Ògùn state fídíò Ògùn state nìkan àwọn ará Ògùn state nìkan ni àṣà àwọn ará Ògùn state nìkan ló ń ṣe Yorùbá nation ni Ògùn state ṣe ni leadership ni and the difference between the Ògùn state agitators the Ọ̀yọ́ state agitators the Lagos is leadership okay leadership nìkan ni olórí ibì kan orí lè má dá gan wá wò pé ṣé ìyá tí wọ́n pe ti ìran wa ni ìran dúdú ó wá tún wo ìran dúdú yẹn wá padà sórí Yorùbá ṣé àmọ́ pé nínú orin wa wọ́n sọ pé àwa ni ògùn adúláwọ̀ èmi láti sọ kíníkan fún yín o àní bí a ṣe lógo tó sẹ ẹ̀yin ò mọ̀ àwọn òyìnbó ìmọ̀ pàápàá jùlọ àwọn òyìnbó Gẹ̀ẹ́sì ṣe é ríjọ́ tí Yorùbá bá ti gba òmìnira àwa la máa ṣígun òmìnira fún ọ̀pọ̀lọpọ̀ African nations in fact the greatness of Africa the deliverance of Africa the awakening of Africa it lies on the Yorubas mo mọ̀ nǹkan tí mo ń sọ ọ̀rọ̀ yẹn dẹ̀ deep gan ṣé ẹ̀rọ tí mo sọ yìí ó deep fáà gan ju bẹ́ẹ̀ ṣe rò lọ. níyì níta àtẹ̀tún wa láwọn wa kan àwọn wa bámúbámú ni mo yóò mímọ̀ pé bí n pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan we like to work in soloism kó ṣáà ti já wa nìkan èmi jọ ìwọ jọ gbogbo èèyàn fẹ́ jọ̀gà eléyìí fẹ́ jọ̀gà tó ń fẹ́ jọ̀gà kó ṣáà ti jẹ́ mi nìkan the art of selfishness wọn àwọn kí ló ń fa gbogbo eléyìí kí ló ń fa gbogbo wa yìí láàrin ara wa síra wa káṣá ti òbá òjìlẹ́sẹ̀ àwọn ọ̀gbà dandan and it start from small ó bẹ̀rẹ̀ láti inú ilé sínú ilé díẹ̀díẹ̀ ó dádúgbò díẹ̀díẹ̀ ó délùú ó ti dórílẹ̀-èdè ó ti wá kan gbogbo wọn wá káàkiri gbogbo àgbáyé ọ̀rọ̀ yìí tójú sú mi ó ní agbára gan wọn wò kí ló ṣẹlẹ̀ gan is that how bad
we are. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí ìlú kankan tí ò lárùn tiẹ̀ lára o. Tẹ́ bá rí Ìjẹ̀bú wọ́n ní Ìjẹ̀bú láwọn Ìjẹ̀bú ṣe kinní kan, tẹ́ bá rọ̀yọ̀ wọ́n lọ́rọ̀ Ọ̀yọ́ ayọ̀mọ́lẹ̀, tẹ́ bá rí Ìbàdàn wọ́n ní Ìbàdàn wo Ìbàdàn ló mọ láyípo, tẹ́ bá rí Ìjẹ̀ṣà wọ́n lágídí náà ni àtòǹdó àtèkìtì agídí ni àwọn káàtẹ́ tó sọ pé Ìbàdàn àwọn ní Ìjẹ̀ṣà ọ̀dà wọ́n ní Ìjẹ̀bú Òṣùwọ̀n wọ́n tún ní wọ Ìjẹ̀bú Ìjẹ̀ṣà, tẹ́ bá ní Òró wọ́n ní ìjà kinní kan, tẹ́ bá ní gbogbo ìlú pátápátá ló ní kinní kan àbí nǹkan kan lára. So bó ṣe mọ̀ wípé gbogbo ìlú ṣe ní lára yẹn ẹ mọ̀ wípé you cannot now use the same blanket to cover everybody. Gbogbo Ìjẹ̀bú ni ó dáa, gbogbo Ẹ̀gbá ní kinní kan, gbogbo Ifẹ̀ bá ṣe máa ń ṣe nìyẹn. You can't. Nínú tí ò dáa yẹn àwọn èèyàn kọ̀ọ̀kan náà tó dáa ó sì wà nínú ìlú yìí táwọn tó jẹ́ pé ìwà tí wọ́n jẹ́ máa wò ní ṣẹ́ni yìí náà ẹni yìí yàtọ̀ sáwọn in fact tẹ́ bá dẹ̀ wẹ́ni yóò ẹ lè mọ̀ wípé ọmọ Ìlọrin ni o, àwọn ní Ìlọrin ló sì dàgbà, tẹ́ bá wẹ́ni ẹ lè mọ̀ pé ọmọ Ìlọrin ni o. Ó wà bẹ́ẹ̀ káàkiri. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé bó ṣe wà tó náà ṣe mọ̀ wípé ìwà lú ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan má gbọ́ rẹ̀ ó máa sọ ẹ́ wò wá try gan wá jẹ́ nìkan tó jẹ́ pé ó mọ̀ you are well determined. So our problem are so many, but the funniest thing is that as many as our problems are, they are all solvable problems. So torí ẹ̀ mo ṣe sọ wípé lẹ́nu ṣe rí gbogbo wàhálà ìdààmú ìṣòro ta ní gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú pàápàá jùlọ ọmọ káàárọ̀ òjíire nínú ká gba orílẹ̀-èdè wa ká dá wà láti lè solve ẹ̀ o. Ṣe rí wàhálà àti ìṣòro wa ó yàtọ̀ sí ti Fúlàní o. Ó yàtọ̀ ṣe mọ̀ pé mo sọ pé gbogbo pápó gba ọ lẹ́sẹ̀ mi lọ̀gá ìwọ lọ̀gá àfàgbàfẹ́ nìkan kankan ló ń dá wa láàmú. Ó ní ó dẹ̀ nídìí ṣé kí mi gé fún yẹn ṣe rí bí Ọlọ́run ṣe dá wa nílẹ̀ káàárọ̀ òjíire àyàtọ̀ sí ìran míì tọ́jọ́ kó wa papọ̀ ní Nàìjíríà yẹn. Ọlọ́run ò dá wa láti wá ṣe ẹrú. We are individually kings and queens. Bọ́lá ṣe dá wa nìyẹn. Ó fọ́nì sí àbí. Yes, bọ́lá ṣe dá wa nìyẹn. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé a ti máa gbọ́ sẹ́nìkan lẹ́nu kẹ́nìkan kan sọ̀rọ̀ kí gbogbo àfọ́lò pé ó rí ẹ̀ kò possible dáadáa. Nítorí pé nínú gbogbo wa torí ẹ̀ náà ṣe ń pè wá lọ́mọ aládé, God has created greatness in each and every one of us. Bọ́lá ṣe dá wa nìyẹn. Ẹ̀yin ọgbọ́n kan tán sọ ni wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n a fi dá ilẹ̀ Ifẹ̀. Bọ́lá ṣe dá wa ní ṣé wá rí nǹkan tó yẹ ká ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni wípé ó yẹ ní ká wá ní orílẹ̀-èdè tiwa ká wá fi òfin ká fi gbé ní ìdí. Kò sẹ́ni tí òun fẹ́ hùwà burúkú ṣùgbọ́n òfin àti ìlànà ló máa ń ká ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ká wọn lọ́wọ́ kù. Everybody is bound to misbehave, but when there is rule of law and order you know your limits. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé a gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa ṣé tá a bá gba orílẹ̀-èdè wa nǹkan máa dáa fún wa gan. A máa ṣe òfin a máa ṣe ìlànà tó jẹ́ wípé it will be according to our own ethics and values. Ṣé rí Hausa Fúlàní tán bá ní èèyàn kan ní ìlú wọn tó ti lówó Alhaji Gòbòrínà tó lówó gidi gan ṣé rí gbogbo àwọn yòókù àwọn yẹn ò ní purpose wọn ní they don't have aspiration for life kò sí nǹkan tó kàn wọ́n láwọn máa lọ ilé láàárọ̀ kó ṣáà máa bọ́ wọn wọ́n máa ṣe dáńbí aládéńdélédè wọ́n máa rédè ẹni kó ṣáà ti máa fún wọn lóúnjẹ kò sí nǹkan tó kàn wọ́n tó bá dẹ̀ jẹ́ Ìgbò ni kò sí nǹkan tó kàn wọ́n ṣé ẹni tó bá ṣáà ti lówó no matter bó ṣe lówó kó jọ́mọ 20 years kó lówó Ìgbò ìlú wọn á lọ dọ̀bálẹ̀ síwájú ẹ̀ tí wọ́n it's all about money tó bá ṣáà ti lówó ṣùgbọ́n Yorùbá ò rí bẹ́yẹn for díẹ̀ imú ẹlẹ́dẹ̀ wa ti ń wọ ẹ̀gàn àbí báwo náà ṣe ló máa ń wọ̀ díẹ̀ ni ilẹ̀ Yorùbá náà ti rí bẹ́ẹ̀ nígbà tẹ́mi wà kékeré tí n bá lọ sùn tí n bá mú pẹ́ńsù tí o ń ṣẹ̀tẹ̀ wálé wọ́n á fẹ́ lù mí pa bí ìjẹ́jú mọ́ bí àmìdá bí ìtó bẹ́ẹ̀ ṣùgbọ́n láyé ìsìn kọ́ ọmọ máa ń ṣe yahoo ìyá ẹ̀ ló máa ń bá wọ́pù pọ́jẹ́tì ọmọ ń jalè ọmọ ń ṣaṣẹ́wó ibi tán bá ran wa dé nìyẹn o àdẹ̀lá alágbà nílẹ̀ Yorùbá àgbà tó jẹ́ wípé òǹkálùkù fèsì tiẹ̀ ni òǹkálùkù ṣe máa jí owó bá ṣe máa jẹ tàwọn ń wá káàkiri èèyàn wá dìran tí ò ní leaders tàwa ń dá káàkiri dàgùtàn tí ò lólùṣọ́ tá a bá gba orílẹ̀-èdè wa ló tó lè dára fún wa gbogbo òṣòro ta ní gbogbo ẹ̀ ló tó lè níyànjú àgbà yẹn ló tó lè níyànjú brọ́dà mi sísá mi àgbọ́dọ̀ dìde àgbà orílẹ̀-èdè wa apá kìíní lélẹ́yìí apá kejì tí mo wá fẹ́ ṣe é sì nípa àwọn lọ́balọ́ba wa nítorí wípé ọ̀rọ̀ yìí ó kàn wọ́n gidigidi gan àánú àwọn kábíyèsí wa dẹ̀ ṣe mí o I swear down àánú wọn ṣe mí gan because there is a coming rage. Káàárọ̀ ẹ̀ka sẹ̀kalẹ̀ o kí n tẹ́ bá ti ń gbọ́ mi mú náà ni o ìfẹ́ ló dùn àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá àkànnú káàkiri tún gbéra wa débẹ̀ náà ni o inú ìdí tí a fi gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa nǹkan mọ́ ní kíá mo bẹ̀rẹ̀ kíkì mi látọ̀dọ̀ bàbá pòfẹ́sọ̀ Banji Akíntóyè mo wá kí Chief Sunday Igboho náà Ọlọ́run àbá nìyẹn mo lu àwọn olórí méjèèjì mo fi kí gbogbo àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá o àwọn ọba aládé wa àwọn àgbààgbà wa mo dẹ̀ káwa kéékèèké náà tààrà ń bọ̀ lẹ́yìn kéékèèké tá ń kọ́ bọ́n ṣe ń rìn tààrà rìn á dára fún wa o ilẹ̀ Yorùbá tá a dẹ̀ ń jà fún láti gbà náà a máa gbà ọ ọ̀rọ̀ yìí lẹ́nu tí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa àwọn ọba wa ni nítorí pé ọ̀rọ̀ náà kàn wọ́n jókòó wọ́n ní kí ni ìwúlò ọba ganan wọ́n ní kí ni ẹsẹ̀nsì ọba àwọn kéèsì àwọn ọba wa dàbí ẹni tó pe rẹ̀ ní bàbá ni tó lóun bàbá ṣùgbọ́n kò ṣe bí bàbá nílé kò sanwó skul ọmọ kò fowó oúnjẹ sílẹ̀
ó kàn ṣá wà náà ní ṣá figurehead ṣùgbọ́n wá fẹ́ ká. ẹ gbọ́ òdodo ọ̀rọ̀ tí bàbá wa orílẹ̀-èdè Yorùbá tí wọ́n sọ. Ǹjẹ́ àwọn tí a pè ní kábíyèsí wa, ǹjẹ́ wọ́n ṣe bíi bàbá? Mo ṣì ń bọ̀, màá gbé yín débẹ̀ lálẹ́sẹ̀. Ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi share ètò, ẹ bá mi tẹ share button. Tó bá ti ń pe àwọn bàbá dà, òun náà fẹ́ máa dìde, ó fẹ́ máa jáde. Bọ́rọ̀ àwọn kábíyèsí wa nílẹ̀ Yorùbá presently bó ṣe rí nìyẹn. Because àwọn kan jókòó, wọ́n ní kí ni ìwúlò ọba gan-an? Tàbá dẹ̀ ní ká wò dáadáa lóòótọ́. Èèyàn náà béèrè question yẹn pé what's the essence? What's the usefulness? Because àwọn kan náà ti dìde rí lágbàáyé o. Ní àwọn ìlú kọ̀ọ̀kan, kò ń ṣe ọ̀dọ̀ wa nìkan náà ti ń lu ọba o. There are countries in Europe, countries like France, Italy, Greece, Germany, and what have you. Táwọn náà ń lo monarchical system before. So after the World War II and World War I and World War II, káwọn ní pé ọmọ àwọn people yìí wọ́n ṣẹ́ǹkì wọn ni Ọlọ́run because they have outlived their usefulness. In Asia too, China, Korea, Russia, and some other places, àwọn náà ti lu ọba rí, àwọn náà pa wọ́n ti dànù ni. So àwọn èèyàn wá ń béèrè lóòótọ́ pé ilẹ̀ Yorùbá gan kí ni ìwúlò ọba náà? Ṣùgbọ́n tó lóríṣiríṣi láti rí o nípa ọ̀rọ̀ ọba nílẹ̀ Yorùbá. Oríṣiríṣi láti rí o. Oríṣiríṣi láti rí o. Ilẹ̀ Yorùbá ni mo ti rí ọba aládé tó sọ pé ńgbà tẹ́ wá ní kí Nàìjíríà pín kí làwa máa jẹ. I was shocked. Ilẹ̀ Yorùbá náà ni o. Nílẹ̀ Yorùbá tiwa náà ni o. Ilẹ̀ Yorùbá ni mo tún ti rí odidi kábíyèsí, odidi aládé ìlú tó lọ sọ́dọ̀ Emir Ìlọrin àbí Sùlú Gàmbàrí Ìlọrin ni tó lọ ń dọ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ ló ń kúnlẹ̀ ló ń prostrate. Odidi ọba aládé ni o, odidi ọba ìlú, odidi ọba Yorùbá, odidi ọba. Ẹ̀yin ọba, mo ti ní mi ní sọ̀rọ̀ nípa yín mọ́sẹ̀, ṣùgbọ́n bàbá wa orílẹ̀-èdè Yorùbá yìí, wọ́n tún fẹ́ jẹ́ kí n fi ẹnu kan ọ̀rọ̀ yín lálẹ́. Ọ̀rọ̀ yín máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi tí bá ti ń gbọ́ pé èèwọ̀ ọba, orísun ìran ọmọ aládé, ó lọ ń dọ̀bálẹ̀ fún ṣé Sùlú Gàmbàrí àbí Emir Ìlọrin. Bó la ti bára wa iná. Ó mà ṣe o, Paul. Odidi ọba ìlú kan, odidi ọba tó jẹ́ pé history tó wà lẹ́yìn throne, history warfare ni, history àwọn jagunjagun ni. Ó lọ ń dọ̀bálẹ̀ fún Sùlú Gàmbàrí, fún Emir of Ìlọrin. Bó ṣe ń dọ̀bálẹ̀ ló ń kúnlẹ̀ ló ń rá kókò ló ń rá kóbákóbá. Ṣé ti àwọn nǹkan tó dùn mí? Ó tún ń lọ, ó tún gbé ìyàwó ẹ̀ dání, ìyàwó náà kúnlẹ̀. Kábíyèsí ń dọ̀bálẹ̀, ìyàwó ń kúnlẹ̀. Fún ẹ̀ lẹ́ẹ̀kan sí, ó ṣe mọ́ ẹ̀yin ọba lára. Tó dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ ẹ̀, ó tún mú ayaba lọ, mú ìyàwó ẹ̀ náà lọ. Nígbà tó didi ọba wa ń dọ̀bálẹ̀, kí lẹ fẹ́ kí madam, kí lẹ fẹ́ ká ayaba ṣe? Bó ṣe ń dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ láyaba ń kúnlẹ̀. Odidi ọba ilẹ̀ Yorùbá ni o. Kí la ti rí nílẹ̀ Yorùbá? Ojú wa ti rí o. Ìbílẹ̀ Yorùbá, òun náà láti sọ pé àṣetánà Sókótó ni problem wà. Nítorí wípé àwọn ìran bàbá ẹ̀ wọ́n ti sọ pé àwọn máa gbalẹ̀ Yorùbá. Àwọn èèyàn dẹ̀ ṣe plan, wọ́n dẹ̀ ń forge ahead with their plans and purpose. Níbẹ̀ la máa ti rí odidi ọba ilẹ̀ Yorùbá tó dẹ̀ gbéra tó lọ sọ́dọ̀ àṣetánà Sókótó gan. Tó lémi rèé o, èmi lọ bá ilẹ̀ Yorùbá. Yorùbá land yẹn èmi mo ní. And even the people, èmi náà mo ní. I'm ready to work with you. Ká jọ ṣiṣẹ́ papọ̀. Àtúrí kan náà, àní èmi sẹ́ mi ì bá wọn bẹ àwọn ọba mọ́. Bẹ́ẹ̀ ni, mi ì bá yín bẹ àwọn ọba kankan mọ́. Mo gbà kí n máa bẹ olóṣèlú wípé ẹ darapọ̀ mọ́ wa. Ṣùgbọ́n ọba sẹ́, mi ì bá yín bẹ ọba kankan mọ́. Ìkan náà la rí ní ọ̀sẹ̀ tó lọ
ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn tó tún jẹ́ ìyàwó ààrẹ ló tún ní kó tún máa dọ̀bálẹ̀ fún. Ó mà ṣe o Paul lẹ́ẹ̀kan sí tó tọ́ sí ńlá. Ọlọ́run nílẹ̀ Yorùbá la máa ti rí odidi ọba aládé tó wó sùn orí Jẹ̀bú ńlẹ̀ kò sọ o ló bá ní Ìgbò ni Ìgbò ló ń ṣe business ju Ìgbò ni àwọn náà ní entrepreneurial spirit when it comes to business. Ìgbò ọ̀rọ̀ yìí ṣe mí bákan ó ṣe mí kàyéfì mo bá máa jókòó mo bá ń ṣe research ṣé Ìgbò ló ń ṣe business lóòótọ́ torí mi pé pẹ̀lú àwọn ọmọ Ìgbò dáadáa o business tí wọ́n Ìgbò ń ṣe kò ń ṣerú business tẹ́ro they are in the survival mode gbogbo àwọn business tí ọmọ Ìgbò ń ṣe yẹn Ọlọ́run survival mode ni ẹ jẹ́ kí mi gbé kan fún yín sẹ́ ànígbà kan wà tá lọ ṣe wedding kan l'Anambra inú village kan l'Anambra ni mi bọ̀wọ́ ẹni tá lọ bá ṣe wedding yẹn mi ní nọ́mbà ní bá pè gan kí n sọ kó sọ village yẹn fún mi so that kí n lè rí fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe but I couldn't get his number àbá lọ ṣe wedding yẹn so we were there a day earlier nínú village báyìí ibẹ̀ yẹn làbáwọn kí láti ẹ̀fẹ́ ṣàkànjókòó gbogbo ẹ̀ kàn rí wọ́n bá sọ pé mákẹ́ẹ̀tì kan wà ń bẹ̀yẹn kò jìnnà a ṣe kó sínú bọ́ọ̀sì ní adẹ̀gbé mọ́tò lọ ni àjàtà bọ́ọ̀sì lọ ni a bá débẹ̀ a bá sọ̀kalẹ̀ nínú ọjà wọ́n lé ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán kankan bẹ́yẹn la bá dé inú ọjà yẹn la bá fẹ́ rọsàn la bá fẹ́ rọ̀gẹ̀dẹ̀ ṣé rí bọ́n ṣe rí mọ́tò wa báyìí wọ́n ti mọ̀ pé kò láti wá bọ́n ṣe rí mọ́tò wa báyìí ọmọ mi tí rírú ẹ̀rí láyé mi mo kàn fẹ́ fi ṣàpẹẹrẹ ní omi ìrántí iye tó jẹ́ o kó jẹ́ pé gbà yẹn tá mo bá fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ kó jẹ́ pé báyà bí ọ̀gẹ̀dẹ̀ 6 lẹ́kọ̀ọ́ ńgbà yẹn ká sọ pé 200 la máa ń rà lẹ́kọ̀ọ́ ńgbà tá a dé ibẹ̀ tá a dé bẹ̀ báyìí irú ọ̀gẹ̀dẹ̀ 6 tá a máa ń rà lẹ́kọ̀ọ́ ní 200 ọmọ wọn sọ fún wa ni pé 1000 ni kí ni ẹ má yà wá lẹ́nu nínú gbó kìjìkìjì lásán nínú village gidi ó yà wá lẹ́nu tẹ́ bá débi ọ̀sán tẹ́ bá kan tó bá gbọ́ ọ̀sẹ̀ kan sílẹ̀ báyìí wọ́n á ní 500 wọ́n wò pé na so things cost for yẹ kí ni ẹ yà wá lẹ́nu ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn tá a lọ a lè ra èso kan báyìí a lè ra mu nínú ọjà yẹn a bá padà sílé a bá ń làmẹ́ǹtì pé bí nǹkan ṣe wọ́n kíníkan ní ọmọ kan bá rẹ́rìn ó nínú ó ní they don see say una from Lagos now I was shocked now ìdí tí mo fi ṣe example yìí mo fẹ́ kẹ́ wo business and cultural cultural shock táwa ní because ṣẹ́ni tó bá jẹ́ ilẹ̀ Yorùbá irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ tán bá lọ síbi inú village wa àbí remote area wa táwọn èèyàn wá ṣe nǹkan láti ìlú kejì tán lọ sínú remote area wa táwọn tó ń tajà tán bá rí wọn in fact torí pé wọ́n jẹ́ àlejò yẹn wọ́n lè fún wọn lọ́sàn yẹn wọ́n lè fún wọn lọ́fẹ̀ẹ́ torí pé wọ́n jẹ́ àlejò yẹn wọ́n lè fún wọn lọ́gẹ̀dẹ̀ yẹn wọ́n lè fún wọn lọ́fẹ̀ẹ́ I just want to see the cultural differences between us ọmọ Ìgbò mo tún wá rò lẹ́ẹ̀kan sí pé ṣé lóòótọ́ ni kábíyèsí sọ pé ọmọ Ìgbò ló ń ṣe business ọmọ Ìgbò ló ń ṣe business because èmi mọ the Ìjẹ̀bús mo dẹ̀ mọ àwọn individual mo tẹ̀ tí ń try láti ṣe research yẹn pé sọmọ Ìgbò mo tún wá wo kíní kẹ̀kẹ́ dúró tó bá jẹ́ pé lóòótọ́ ni ọmọ Ìgbò náà good business lóòótọ́ why tó ṣe jẹ́ wípé Nàìjíríà ni ọmọ Ìgbò ti ń thrive in business why not in other parts of the world because tó bá sọ pé Yorùbá ń kàwé ẹ máa sọ pé Yorùbá di àǹtí kíní kẹ̀kẹ́ go to America go to Europe go to China go to wàá máa rí Yorùbá bẹ́ẹ̀ ló máa sọ pé ẹni Yorùbá ni wàá máa rí greatness wọn wàá rí nǹkan tó ṣe in academics in research wàá máa rí ọmọ Yorùbá lélẹ̀ òun ló ṣe lè tó bá jẹ́ pé lóòótọ́ ni kí ló dé tó jẹ́ pé gbogbo country tá ń lọ àárọ̀ ọmọ Ìgbò tó jẹ́ pé wọ́n ní business kan tó wà níbí ọmọ Ìgbò lónìí wọ́n ní kíní kan tó wà níbí why tó ṣe jẹ́ wípé gbogbo greatness of their business is domiciled in Yorùbá land. So mo bá mú fóònù mi bá Google pé okay ní Amẹ́ríkà o tribe wo of African descent tribe wo ní Africa ló jẹ́ pé l'Amẹ́ríkà yìí àwọn ni wọ́n ní entrepreneurial skills jù tí mo dẹ̀ ṣe Google ẹ̀ lóòótọ́ ló bá dẹ̀ gbé jáde ó lọ́mọ Ìgbò ni mo ní ìrírí ó má yà mí lẹ́nu o n bá dẹ̀ ń ka gbogbo kìíní yẹn wọ́n bá lọ́mọ Ìgbò ni so ń gbà tí mo wá ń ka wọ́n bá sọ pé wọ́n wá refer mi back to Nigeria again pé even gan Nigeria wọ́n mọ̀ wọ́n báwọn náà máa ṣe business àwọn náà máa ṣe kìíní kan àwọn náà máa ṣe kìíní kan mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan pa Google gbogbo nǹkan tẹ́ bá kànú Google kò ń ṣe pé báyà gbogbo ẹ̀ lórí 100% right o ṣe rí Google yẹn ní tó bá fìdí ẹ̀ ṣó yẹ ló máa produce jáde fún ẹ àwọn ọmọ Ìgbò ni mo bá ń kà mo tiẹ̀ fẹ́ mọ àwọn businesses tán ní l'Amẹ́ríkà mi sọ̀rọ̀ African store ẹ̀yìn kankan owó kan kó kàn dá African store lẹ́ẹ̀kọ́ máa ná o mo sọ̀rọ̀ discover tó tún wá yà mí lẹ́nu jù nígbà tán máa sọ wọ́n bá sọ pé no there are several successful Igbo people Igbo tribe in America
wọ́n bá wá fún mi example kan bá ní for example wọ́n ní there is someone called Tọ́pẹ́ Awótọ̀nà. Tọ́pẹ́ ṣe nígbà tí wọ́n máa ròyìn ọmọ Ìgbò wọ́n ṣe ṣe business wọ́n ṣe ṣe gbogbo ẹ̀ tó Tọ́pẹ́ Awótọ̀nà wọ́n tún wá fi ṣe example pé ọmọ Ìgbò ní pé Tọ́pẹ́ Awótọ̀nà pé in fact pé mo fẹ́ kẹ́ ẹ rí ibi tí propaganda tó ti lọ Tọ́pẹ́ Awótọ̀nà ọmọ Yorùbá òun tún náà tún fi ṣe sample pé ọmọ Ìgbò ní pé kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan tẹ́ bá fìdí gọ́gù ló máa gbé jáde fún yín nílẹ̀ Yorùbá náà ni o kí la ti rí nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá la ti ń pariwo wọ́n fẹ́ pa wá tí ọkùnrin kan dẹ̀ wà tó ń pè ní Buratai tó lòun máa pàgbó dandan ní gbogbo ọ̀nà kò sí nǹkan tí ò fẹ́ fi gbowó ṣe ilẹ̀ Yorùbá la máa ti rí ọba Yorùbá ọba aládé ilẹ̀ Yorùbá tó dẹ̀ tún wá wò pé ta ló fẹ́ fi joyè ohun orí o tó wá jẹ́ pé Buratai yẹn gangan ló wá lọ gbá sóyè sí lọ́rùn ilẹ̀ Yorùbá náà máa ti fi Rufai tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn Boko Haram tó ń dà wá láàmú yìí òun ló mọ bó ṣe dé Nàìjíríà tó jẹ́ pọ̀ ló kó wọn wá ilẹ̀ Yorùbá náà máa ti fi jẹ gbọ́ba níyì kí làwọn ọba wa ò tí ì dánwò ilẹ̀ Yorùbá lọ́ba ti jọba tó wọ́pẹ̀ bí tí wọ́n ṣe gbogbo rò fún tó jọba tó náà ń wo tó ń bá pé ìfà kan tiẹ̀ fi sínú òfin pé ọba kankan wọn gbọ́dọ̀ sí lẹ́yìn wọn gbọ́dọ̀ sí ní ẹ̀sìn àbáláyé o pé ìsádà kan sí ní mùsùlùmí àbí nígbàgbọ́ ni ilẹ̀ Yorùbá kí là tí ì rí kí lójú wa ò tí ì rí lọ́wọ́ àwọn ọba wa so people keep asking mo dẹ̀ wá rò lóòótọ́ kí àwọn kábíyèsí wa they don't know what is coming ẹ̀yin kábíyèsí wa there is a coming rage Ọlọ́run ṣe rí gbogbo àwọn ọmọ tí ẹ ń fìyà jẹ because the thing is our kábíyèsí have already lost their identity wọn tiẹ̀ mọ value ara wọn mọ́ wọn mọ nǹkan tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ mo rántí kò ju bí ọ̀sẹ̀ mélòó kan lọ nígbà tí rally yìí fẹ́ bẹ̀rẹ̀ rally Yorùbá Nation fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ bàbá Akíntóyè bá sọ fún wa pé káwa relax o fáwọn kábíyèsí wa tó wà pẹ̀lú wa wọ́n máa ṣe meeting nìbàdàn wọ́n máa ṣe kíní kan gbogbo wa our expectant pé àwọn kábíyèsí fẹ́rẹ̀ wà pẹ̀lú wa rè ìjọ náà dé gbogbo kábíyèsí sá lọ àrí kankan o ẹ̀rín wa pa mí torí ẹlẹ́lòmíì tó bá ń jà pẹ̀lú Sunday Igboho pé kí ni Sunday Igboho wo ni kíníkan Sunday Igboho wo ni ṣé wọ́n lè ṣe bí Sunday Igboho òun ni mẹsáyà wa òun ni Jésù tọ́lọ́run rán sílẹ̀ Yorùbá òun lànàbì tọ́lọ́run rán sílẹ̀ Yorùbá you know why he laid down his life bí Jésù náà ṣe lay down life of àwọn Júù nìyẹn Bíbélì wípé for the joy that was set ahead of him he despised the shame he endured the cross nǹkan tí Ìgbòho ṣe nìyẹn nǹkan tí bàbá Akíntóyè ṣe nìyẹn ẹ máa ráyè lómi àní Akíntóyè wo ni nígbà wo ló di Yorùbá leader gan is Akíntóyè di Yorùbá leader I can call himself the Yorùbá leader mo jùlọ náà how old is Akíntóyè how old is he I'm 110 how old is Akíntóyè how can Akíntóyè call himself Yorùbá leader ó fẹ́ gba yìí bàbá ó dẹ̀ ready láti ṣe bí bàbá so people keep asking that question what is the essence of our kings mo dẹ̀ ń ronú wípé ṣé àwọn ọba wa wọn ò mọ nǹkan tó wà lẹ́ẹ̀ fáwọn ni àní ọba míì tiẹ̀ ti ń rò wípé tá a bá tiẹ̀ gba ilẹ̀ Yorùbá gan báwo náà ṣe máa tọ́jú àwọn báwo làwọn ṣe máa jẹun what a shallow reasoning ẹ jẹ́ kí mi gé fún yín ṣẹ́rí nílé òyìnbó tẹ́ ẹ bá ṣiṣẹ́ ṣó ti yẹ yín tẹ́ ẹ bá ṣiṣẹ́ bí ọ̀sọ̀ọ̀sẹ̀ náà máa ń sanwó fún yàn àwọn míì máa ń sanwó tí wọ́n máa ń pè yẹn ní bi-weekly 2 weeks àwọn míì máa ń gbowó monthly náà ò bọ àwọn percentage ò pọ̀ rárá but majority of people bí weekly payment náà máa ń gba every Friday you get your paycheck ṣé wàá rí nínú paycheck yẹn ó ní bó ṣe máa ń pín mo fẹ́ fi ṣàpẹẹrẹ fún yín ni o kẹ́ ẹ lè mọ̀ pé ká bá gba orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí Odùduwà nation àbí Yorùbá nation tá a bá gbà àwọn ọba wa ló máa jayé jù àwọn ọba wa ló máa gbádùn jù ṣé rí tó bá gbowó ẹ̀ ká ló gba $1,000 iṣẹ́ $1,000 ló ṣe wọ́n dẹ̀ máa kọ́ síbẹ̀ pé iṣẹ́ tó ṣe $1,000 ni o bọ̀ báyìí owó tó máa tẹ̀ lọ́wọ́ gan báyà bíi 700 ni sórí 300 yẹn wàá san táàsì fún federal wọn federal lè yọ 200 as tax
state mi ò ń yọ táàsì, state majority of state máa ń yọ táàsì, but ká ní state yẹn náà yọ táàsì, ká náà yọ 50. Wọ́n tún wá wo nǹkan kan tún wà tán tún wá ń pè ní health insurance, so wọ́n á yọ insurance ẹ̀ báyọ̀ lè yọ bí $10 every paycheck yẹ, so that at any time tó bá collapse àbí tó bá ṣubú àbí tó bá need emergency hospital, wọn ní ẹjọ́ ẹ bá wa dáwọ́ kíní kan, owó kéékèèké tán yọ yẹn ó lọ ń dá regún síbì kan, so that anytime tó bá ní ẹ̀ challenge wọ́n á sáré gbẹ, wọ́n á sáré tọ́jú ẹ̀, so wọ́n á yọ, wọ́n á wò, wọ́n á wo káàtì yín, wọ́n á yọ jẹ náà fún àdúgbò ẹ̀, wọ́n á yọ, wọ́n á pín gbogbo owó yẹn, wọ́n á pín kéékèèké, wọ́n á pín $2 bí, $5 bí, $10 bọ́n ṣe máa pín everybody nìyẹn. Ṣé ẹ wá rí bọ́n ṣe pín kéékèèké yẹn, ẹ̀yin wò pé $1 náà yọ, $2 náà yọ, nígbà tán bá máa yọ lórí 10 million èèyàn tó ń ṣiṣẹ́, tán yọ $2 lórí 10 million èèyàn tó ń ṣiṣẹ́, èló nìyẹn? That's 20 million. Ó mì pé every week yo 20 million máa wọlé sápò ìjọba. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ìlú yìí wọn ò ní gbà kó bàjẹ́, nítorí wọ́n dẹ̀ máa fẹ́ káwọn èèyàn máa ríṣẹ́, nítorí káwọn èèyàn máa ríṣẹ́, kán máa ṣiṣẹ́, níbẹ̀ náà níjọba náà ti máa rówó tán fi máa lè ṣètò òlu. Ẹ̀yin ọba wa, ẹ̀yin ò dẹ̀rú pé tá a bá gba orílẹ̀-èdè wa, gbogbo wàhálà tẹ lọ ń bẹ̀bẹ̀ l'Àbújá, tẹ ń dọ̀bálẹ̀ káàkiri, tó jẹ́ pé ẹ máa ní láti lọ sójú ayé fún Sultan of Sokoto kó lè mọ̀ pé wà lọ́yà o, tó jẹ́ pé tí Tinubu bá ti pè yín ẹ máa sáré dọ̀bálẹ̀. Ojú wa ti rí o, ibẹ̀ náà láti rọ́bà tó ń dọ̀bálẹ̀ fún gómìnà. Wọ́n dẹ̀ tún sọ pé ẹ má máa ṣe báyìí nígboro ayé, ó ní ẹ fi mí lẹ̀ o, it's my governor. Ojú wa ti rí o lọ́wọ́ àwọn ọba, ibẹ̀ náà láti rọ́bà tó ń sọ pé ẹgbẹ́ kan ló mú wọnú kíní, ẹgbẹ́ kan ló fún ìjọba, kẹgbẹ́ kankan máa sọ pé kíní PDP ló fi mí jọba. Kí la ti rí? Àti rọ́bà tó ń gbáyàn létí nígboro, oríṣiríṣi rán ó wá kọ́ àwọn ọba wa. Ẹ̀yin ò dẹ̀ wò wípé tá a bá gba orílẹ̀-èdè wa ìyìn máa pọ̀ sí, ẹ dẹ̀ rò wípé kò yẹ kẹ́ sọ́fà rárá. Ṣé ẹ mọ nǹkan tó ń pè lọ́ba ni? Ẹ jẹ́ kí mi sáré gé fún yín bọ́n ṣe máa tọ́jú yín. Ṣé rí, tí a bá ní ìlú wa, gbogbo àwọn ọmọ wa máa ṣiṣẹ́, gbogbo àwọn ọmọ tí ò ní ṣe, iṣẹ́ pọ̀ gan-an, iṣẹ́ pọ̀ gan-an, ìlú Nàìjíríà yẹn ló ń kó bá wa. Àwọn ọmọ wa máa ṣiṣẹ́, àwa máa san nǹkan tó ń pè ní owó orí tí ò ní ga, tí ò ní ní anybody lára, because it's gonna be deducted at the source. Ó ti ẹ̀ ní rí gan, wọ́n ti yọ. Ẹ̀yin náà wá máa wò kan, èmi fẹ́ lo Rolls Royce, èmi lọ bá kinní kan, èmi lọ bá kinní kan, ní ìdí story. Sórí bí ìlú ẹ bá ṣe wà prosper sí, bí ìlú ẹ bá ṣe wà accommodate sí, bí ìlú ẹ bá ṣe dá sí, bí ìlú ẹ bá ṣe fine sí, bí ìlú ẹ bá ṣe rọ àwọn èèyàn lọ́rùn sí, lèrò ṣe máa pọ̀ inú ìlú ẹ sí, bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe máa ṣiṣẹ́ sí, bí company bá ṣe pọ̀ nílùú ẹ sí. The more tí gbogbo nǹkan bá ń ṣẹlẹ̀, tí progress bá wà nílùú ẹ, bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa rówó sí gẹ́gẹ́ bí ọba. Ẹ̀yin ẹ wò, ká ní community kó jẹ́ pé 1 million people péré ló kàn ń débẹ̀, kán wá sọ pé ní every week yo tán bá ti ń ṣiṣẹ́ tí wọ́n ń yọ owó, wọ́n máa yọ owó kábíyèsí, wọ́n máa yọ $1. Kò nídìí kó o gbégi, nídìí láti rán agbèrò lọ síta, kò nídìí kẹ́ ẹ gbégi, ó máa deduct ẹni from the source. Tá a bá gba orílẹ̀-èdè wa gan ni ẹ tó lè gbádùn, ẹ máa jayé kú ni, ẹ máa jayé gan ni, ọba ò ní máa rìnrìn sí ṣíọṣíọ, ẹ máa jayé ni, kò nídìí kẹ́ ẹ task anybody. Ìjọba ilẹ̀ Yorùbá ó máa ṣètò ẹ̀, ẹ dẹ̀ máa gbádùn ẹ̀. Ẹ̀yin náà wo kábíyèsí ọba alùtẹ̀mí, àwọn kọ́ mọ́ máa kọ́ shopping complex, máa kọ́ kinní kan. When the people are poor, I was watching the mall in Ondo sometimes ago on TV, kàn rí gbogbo bẹ̀ tí gbogbo bẹ̀ dá. Ṣáwọn tán tí ìrówó jẹ náà máa lọ ra nǹkan ní mall. Ẹ wá wo mall, go to mall in America ní mall, ṣe bá lọ mall l'America, kẹ wá wo èrò, because even the place itself is a beauty to behold. Bá a dẹ̀ ṣe ń pọ̀ tó yẹn, mall tó jẹ́ pé parking space náà máa kọ́ gan ojú ti airport mi lọ. Majority of it tó jẹ́ pé paid parking space ni the kind of transaction that is going on. But do you know why? Because the people are not poor, everybody is engaged. So tí ìlú bá dáa, táwọn èèyàn ń ṣiṣẹ́, people will be able to afford basic things. It is not in the place of Oba to be building hotel, to be building. That's not your job as a king. It is never your job. Mo fẹ́ béèrè question kan. Ọba ń dá company ilé, ọba ń ṣe kinní kan. To what extent? For what? That is not your job. You have a leadership role to play in the life of your people.
And your town, when they are talking of the development of your town, it's not in building, it's not your job. Don't worry. People will naturally do it. In America and be to bá fẹ́ ṣe business, àní ìjọba tún ràn lọ́wọ́. Ìjọba á tún ràn lọ́wọ́. Àjẹ́ àìgírètì gan, á tún ràn lọ́wọ́. Á tún ràn lọ́wọ́, á tún help ẹ̀. There's a community near me. Community yẹn, wọ́n like bulls. Àwọn máa wọ́n ní ẹran gan, ní màlúù gan, ní bulls gan. Ní state tí mo wà yìí, tó bá ń wá ibi tí àwọn millionaires wà gan, àwọn young guys fẹ́ jẹ́ millionaires, ibẹ̀ ni. Because government help them. Wọ́n á dẹ̀ ṣe company, wọ́n á dẹ̀ rí. They see it, then wọ́n á rí báyìí lójú wípé yes, this is a company that is, because wọ́n mọ̀ pé bí ìlú bá ṣe ń dàgbà, bí ìlú bá ṣe ń develop, bẹ́ẹ̀ ni tax, bẹ́ẹ̀ ni income ló ṣe máa wá sí. Ṣùgbọ́n nítorí ìwà bámúbámú ni mo yó, mo mọ̀ pé bí ń pẹ́ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ fẹ́ ká kúrò nínú ìyà yìí. Sometimes ago, I used to work with one man. He was former principal of Queen's College. Baba yẹn ti dàgbà gan. So he was now telling me about this guy tán palẹ̀ kò Funsho Williams. Pé ìgbà kan wà tó ń lọ rí Funsho. Nígbà tó ń wá dé tó ń délé ẹ̀, òun bá àwọn èrò. Tán pọ̀ gan sùn àlẹ́nu ọ̀nà. Kí ló dé? Ó lóun wá rí lòun wá sọ fún pé ní wò ó ti sùn jàre. Oríṣiríṣi ẹjọ́ ẹgbà mi ọlọ́pàá mọ́mọ́ mi ẹjọ́ ẹ bá mi sign dọ́kúmẹ́ǹtì mo fẹ́ fi gbaṣẹ́ ẹjọ́ àti ìjẹun ẹjọ́ ẹ bá wa sanwó sùkúl náà dandan irú nǹkan bẹ́ẹ̀ yóò kó yẹ kó ṣẹlẹ̀ ṣe rí Ọlọ́run ò dá ìran wa bí àlìmájìrì irú concept àlìmájìrì yẹn làwọn Tinubu ti gbé wọlé Yorùbá báyìí o a ti wà nù wàhálà ti pẹ́ o ó tún ti wá wọ́ sí kò yẹ kó rí báyìí. Kò yẹ kó rí báyìí ó dẹ̀ tún máa wọ́ọ̀sì sí ni ẹ má wò wípé ẹ̀yin jayé ẹ má wò bẹ́ẹ̀ o torí ṣe rí coming rage ó máa loud gan I wish pé kẹ́ ẹ mú fún yín báyìí kẹ́ ẹ pé bàbá kí tó yẹ kẹ́ ẹ rọra ṣẹ́tù kìíní ká dẹ̀ ṣẹ́tù ẹ̀ ká kúrò ní Nàìjíríà it's a wish o because mo mọ̀ pé ẹ̀ ní ṣe mo mọ̀ pé ẹ̀ ní ṣe ṣẹ́yìn kọ́ ni. Ẹ̀yin tó bá Sanjó Akànwòdì àdìdé ẹ jókòó abẹ́ Tinubu lẹ́wà ṣẹ̀yìn kẹ̀ the dignity is gone, the pride is gone, the value system is gone, the identity is gone. So you love it. Just look at your subject. Look at how everybody is poor. Everybody is begging. Àwa di refugee lórí ilẹ̀ wa. Meanwhile, we have everything to be the greatest race on earth. Mo kàn ń wò ni. Èmi tún wá ń wo ìlú tèmi, ọmọ Ilé-Ifẹ̀ lèmi o, èmi tún kàn tún wá ń wo ìlú tèmi Ilé-Ifẹ̀ yẹn ni. Tí a bá gba orílẹ̀-èdè tuntun, pé Oòduà nation o, Yorùbá nation o, tá a gbà, ìlú mi ló máa jèrè ẹjú Ilé-Ifẹ̀. God, ṣe rí, ẹ mọ̀ pé àwọn Mùsùlùmí máa ń kọrin ọ̀pọ̀pọ̀ mọ́kà mọ́rọ̀rọ̀ owó lọ́rùn síbẹ̀ yẹn àwọn kan lọ́wọ́ náà fi túnṣe àtọwọ́ lọ́rùn síbẹ̀ ọmọ pákéjì ni nǹkan tó wà ní Ilé-Ifẹ̀ Mẹ́kà ò ní ṣe rí Ilé-Ifẹ̀ yẹn nǹkan tó wà ní Ilé-Ifẹ̀ Jerusalem ò ní I swear down Ilé-Ifẹ̀ ẹ̀yin ẹ̀wò ká wá gba orílẹ̀-èdè tuntun Ilé-Ifẹ̀ tó jẹ́ orírun ilẹ̀ Yorùbá ṣé mo rú nǹkan tá a fẹ́ build síbẹ̀ ṣá. Do you know what is coming to Ilé-Ifẹ̀? Kò sí ọmọ Ilé-Ifẹ̀ kankan ní àgbáyé tó yẹ kó tàràkà. Ṣọ́ọ̀ṣì nìyẹn. Ọlọ́run kò sí ilẹ̀ ọ̀hún ní ilẹ̀ Oòduà bẹ́ẹ̀ ni máa wárí fún wa. Ẹ fẹ́ ṣe rí tá a bá gba orílẹ̀-èdè wa ṣe rí ìlú kan wà ní Italy wọ́n ń pè ní kí lorúkọ ìlú àwọn pópù yìí ná. Mo máa ti gbàgbé o. It's just like a mini country, right there in Italy. Just like a mini country. Bí Ilé-Ifẹ̀ ṣe máa rí Ilé-Ifẹ̀ máa yàtọ̀ gan. Ògo tó wà Ilé-Ifẹ̀ ju ti Jerusalem lọ pàdé ni máa gọ̀ra ẹ̀. Pákéjì ni. Ẹ wá wò ká wá tún gbogbo agboolé kọ́ ká kọ́ ká lo old architectural design with new
new innovation tó jẹ́ pé téèyàn bá ń bọ̀ láti ga ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tá a mọ̀ nípa aran wa ó máa tó stage kan Portuguese wọ́n á trace ancestry lineage wọn wọ́n á trace ẹ̀ padà wá sí Ilé-Ifẹ̀ ṣé bẹ́ẹ̀ tí máa ń sọ Ilé-Ifẹ̀ orísun ayé kìíní wọ́n á trace ẹ̀ wá they are arguing with you now people will begin to trace it back. Ìlú tèmi máa fine gan ṣé rí bí ìlú mi dẹ̀ ṣe máa fine tó bẹ́ẹ̀ ni ìlú tẹ̀ náà ṣe máa fine ìyẹn wá padà sọ́dọ̀ kábíyèsí wa. By that time, the king will not be struggling for recognition. The king will not be struggling for recognition. The king will not be struggling for recognition. Mo kàn ní kí n já yín sí ni o, èyí kábíyèsí wa, there is a coming rage. Ṣé rí Tinubu tẹ́ ń pè lólódòdó yẹn, ó máa já, ó máa fi yín lẹ̀, àyà tí ń ga já. The way tí Tinubu ṣe máa kánlẹ̀, ó máa yà yín lẹ́nu gan. Ọlọ́run ọ̀bọ̀n ẹ̀ máa discharge ẹ̀yin ká máa wò ó pé ẹ máa ń try láti pe presidency ẹ̀ wọ́n kọlù lọ ẹ máa sá eré kàbàkàbà coming rage ni o mi kò ń ṣe threatening o no it's not a threat nǹkan tó máa ṣẹlẹ̀ ni because you have suffered these people so much and they are angry. They are bitter. They are angry. Oh my God. Tá a bá gba orílẹ̀-èdè wa. Ṣé mọ nǹkan tí Amẹ́ríkà tí wọ́n ṣe? Bless America. Àwọn fighter jet kan wà tó ń pè ní Ghost. Amẹ́ríkà máa wọ airspace yẹn gan-an ò ní mọ̀. Wọ́n á lọ on ghost move. Wọ́n á ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán wọ́n á dẹ̀ jáde kúrò ní airspace yẹn wọ́n á lọ́ọ̀kì wọ́n gan jáde kúrò ní airspace yẹn wọ́n á ti lọ tán nǹkan tó wà wò pé kí ló ń ṣẹlẹ̀ gan. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé lóòótọ́ lálágbára o bá ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá o pé alágbára a lè di òkè mú a lè dilẹ̀ mú àní ẹ jẹ́ ká gborílẹ̀-èdè wa k'Amẹ́ríkà fẹ́ wo airspace wa kán máa rí wọ̀ kójú ọ̀run dàrú mọ́ wọn lójú kán wò pé lu wò lélẹ̀ a ní agbára yẹn alẹ́ mi ń sọ gbogbo agbára tá a ní ẹ̀yin oníwárápá ẹ̀yin oníṣọ̀pọ̀nà ẹ̀yin oníṣègùn ẹ̀yin ọlọ́sàn ẹ̀yin agbára gbogbo agbára yẹn a máa technologize rẹ̀ ó ní nírú agbára yẹn lé ní nínú ẹbí yín kó máa rìn dé káàkiri kó máa wàṣọ pípẹ́ káàkiri kó pù ọ́ àló yẹ kó jẹ́ nǹkan pride tó bá jẹ́ pé ìdílé tàwa. Èmi náà mọ̀ tẹ́lẹ̀ o nígbà tí mo dèrò òyìnbó gbogbo kínní lọ́lọ́run tó wá ń ṣe ọpọlọ mi tí mo wá rí i pé wọ́n ti tàn wá jìnnà ó yẹ kó jẹ́ nǹkan pride because that's your goal should not only be for destructive purposes ó yẹ ká ẹ ní product tó máa jáde báyìí tó ń bá sọ pé ọmọ Ògùn ni ó yẹ kí product yẹn kó wà báyìí kárí product yẹn báyìí ká máa ṣe báyìí àwa ló yẹ ká máa ṣe mọ́tò anything na yan àwa ló yẹ machinery tó wẹ́gì gan àwa ló yẹ ká máa ṣe stage tá a dé nìyẹn tóyìnbó fi dé tán fi terminate gbogbo ẹ̀ nǹkan wá ń wọ́ọ̀sì fún wa sí look at Ọbáfẹ́mi Awólọ́wọ̀ he just ruled for like some 6-7 years in the 50s ẹ wá dúró nǹkan tó ṣe but guess what nígbà t'Awólọ́wọ̀ tó ṣe ìjọba he has no access to technology look at what he did then meanwhile no, greater than Awolowo, they are here with much aids. Kalelo, greater than Awolowo. Wa wo bí wa ṣe máa rí. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ ìpele Yorùbá tó ti wá worse to 1950s lọ? When we have our nation, it will become an abomination for anybody to be a beggar. Ṣé rí kò ń ṣe gbogbo ala máa lówó o? No. Kò ń ṣe gbogbo ala máa kọ́lé o? No. But there must be a base value. There must be a least depth to poverty. When you're poor, kò mí pé kó má gbélé gidi. Yes. Kò mí pé kó wà homeless. When you're poor, kò mí pé kó má lè jẹun. Yeah. When you're poor, kò mí pé kó má lè lọ léwe. Oh yes. In fact, we must build a nation that poverty will be a choice. Ṣé rí America àwọn bá dẹ̀ rí láyé wọn wàhálà báwọn ṣe choose ẹ bó ṣe wù wọ́n lágbàá láyé tí wọ́n nìyẹn. When we have our nation
ṣe rí ìjọba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó máa kọ́ nǹkan tí wọ́n ń pè ní agboolé. ṣe rí gbogbo agboolé concept yẹn àwa máa ṣe gan tá a bá build àwọn new brand of agboolé. mo ti rí àwọn apartment kan bí tó jẹ́ pé àwọn service apartment kan tó jẹ́ pé ọmọ wọn bẹ́ẹ̀ bàjẹ́. ẹ tún wá wo architectural design táwọn ọmọ wa nílẹ̀ Yorùbá tán ní aláwọn correct architecture tán gbá ski tó jẹ́ pé kò sí competition tán bá lọ in the world tán bá need the same opportunity àwọn náà máa win àwọn design oríṣiríṣi gbogbo agboolé ìlú kọ̀ọ̀kan máa ka ya agboolé mélòó lẹ níbi 100 agboolé wọ́n wá kọ́ agboolé yẹn wọ́n wá kọ́ níbi service apartment tó máa fine gan. Agboolé kọ̀ọ̀kan máa ní bí olórí agboolé tó jẹ́ bí baálẹ̀ ó máa ní bẹ́ẹ̀. Tán bá ń yọ táàsì tẹ náà máa yọ tìlú wọn máa yọ ìlú wa máa fine gan. Gbogbo kíní yẹn ó kàn ń rò ní pé imagine the possibilities. Maternity center agboolé kọ̀ọ̀kan ó máa ní fire service station tiẹ̀ tó máa wà pa gan. Ó ti máa concept yẹn ó ti máa wà pa. There will never be a Yoruba man that will be homeless. It will never be possible. It will never be possible. Kò ní sí ọmọ Yorùbá kan tí ò ní róúnjẹ jẹ. Agboolé kọ̀ọ̀kan máa ní storage house. Agboolé kọ̀ọ̀kan máa ní storage house tó jẹ́ pé ó máa jẹ́ bí food pantry tán máa kó oúnjẹ sí. Oh yes, there will never. Ó máa ní, oh God, just look at it. Ẹ máa jayé gan. A máa build the stadium. Gbogbo facilities tán bá build the facility, people will have money to spend because wọ́n máa ṣiṣẹ́. Gbogbo agboolé yẹn ní ìpè Yorùbá ni wá. Ó wá máa di èèwọ̀ fún ẹni agboolé kọ́mọ kú. Ọmọ kankan ò gbọdọ̀ kú lẹ́nu. Ẹni agboolé tọ́mọ kékeré bá kú, wọ́n gbọdọ̀ answer question. Ọmọ kankan ò gbọdọ̀ kú, èèyàn ò gbọdọ̀ orí kankan ò gbọdọ̀ fọ́ ọmọ kankan ní agboolé kọ̀ọ̀kan. We must come out with the best. Tó jẹ́ pé ọmọ tó bá train agboolé gan tó bá jáde. And when we progress, we get to a stage that we nothing kò sí nǹkan tó máa fẹ́ lè ṣe gan nílẹ̀ Yorùbá táwọn bá máa gbolé ẹ̀ àwọn ọmọ rán dandan tán wá dà wá rú tá mẹyẹ tó sun wọn àmọ́ bàbá wọn àmọ́ gbolé wọn tán kàn dé lọ́sàn kan tóru kan tán dalẹ̀ Yorùbá rú. Ẹ dìde èèyàn mi o, ẹ̀yin kábíyèsí ọ̀rọ̀ yìí lie on you o gẹ́gẹ́ bí mo ṣe sọ. There is a coming rage o. There is a coming rage and I pray you will be able to survive it. A dára fún wa o. Yorùbá nation, no stopping, no pausing. A dára fún wa o. A dára fún wa o. Ẹ ṣé gan. Àmì àṣẹ. Ẹ ṣé gan ni bàbá wa orílẹ̀-èdè Yorùbá. Bàbá yìí ti máa ń gbà wá lé àmọ̀ràn ní gbogbo ìgbà. Ẹni tó bá ń ní sísí ọ̀rọ̀ bàbá yìí dáadáa, a máa rí i pé ohun gangan tó ń ṣe wá ní ìlú Nàìjíríà, ohun gangan ni bàbá yìí máa ń tẹnu mọ́. Tí ọ̀rọ̀ bàbá yìí dẹ̀ máa ń ní point. Mo kí bàbá náà ẹ̀ ní jábọ́ lórí ohun. Ọmọ aráyé ò ní mú yín lóhùn. Ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti darapọ̀ mọ́ wa láti bí wákàtí mélòó kan sẹ́yìn. Ẹ ṣé gan ni. Àmọ́ lóore o. Àmọ́ lóore. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé láti lọ sọ́pọ́ọ̀tì gbogbo ẹ̀ka tó bá yẹ ká sọ́pọ́ọ̀tì. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀ka tó bá yẹ ká sọ́pọ́ọ̀tì. Ẹ má jẹ́ kó sún wa. Ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ọmọ Yorùbá. Àwọn ọba tẹ́ ń wò yẹn, ibi tí wọ́n ti ń jẹ ni ò jẹ́ kọ́wọn lè support wa. Ṣùgbọ́n àwa tí a tí ì rí jẹ níbì kankan, ẹ jẹ́ ká rọ́jú. Ẹ jẹ́ ká rọ́jú. Ẹ jẹ́ á fi gbogbo ara, gbogbo ẹ̀mí, gbogbo ohun tó bá gbà, òun ni kẹ́ jẹ́ ká fi fún un. Ká délẹ̀ lérí. Ká ṣe àṣeyọrí. Kílẹ̀ Yorùbá kó gba òmìnira. Kí èmi àti ìwọ ká lè gbé ìgbé ayé ìrọ̀rùn. Á dára fún wa o. A ní ṣílẹ̀ tẹ́ o. A fẹ́ lọ sùn báyìí, a ní tójú oorun dójú ikú o. Ẹ̀yin tí ẹ dẹ̀ wà lẹ́nu iṣẹ́ náà lọ́wọ́lọ́wọ́, ẹ ní ṣiṣẹ́ ṣe o.
ẹ ní ṣìrìn, ẹ ní ṣìjẹ o, ẹ ní ṣìmu. Omi ara, ẹ̀jẹ̀ ara yín kò ní gbòdì o. Mo kí gbogbo àwọn tó wà ní ìdí ètò lọ́tùn lósì nílẹ̀ Yorùbá. Ẹ ṣé gan ni o. Ẹ ní ṣiṣẹ́ ṣe o. Ó dàárọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo.